Hallelujah. A kú ojúmọ́ o, a kú ojúmọ́ o. God bless you. Ẹ ṣeun, ẹ ṣeun. Jesus lovers everywhere online community church. Àwa la gbé ìsìn ọ̀wọ̀ wá bá wa lónìí. Ibi gbogbo tá a bá wà lágbàáyé, ẹ jẹ́ kí a parapọ̀ ká jọ júbà Ọlọ́run, ká jọ mọ rírì ẹ̀ papọ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá mi ké sí àwọn tó bá wà nítòsí, àwọn tó bá wà lé apá ọ̀tún wa, apá òsì wa, àwọn tó bá wà nítòsí wípé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. A ṣe ìsìn Gẹ̀ẹ́sì, àwọn onígẹ̀ẹ́sì a máa bá ìsìn Gẹ̀ẹ́sì lọ lọ́wọ́lọ́wọ́. Àwa oníyòòbá ẹ jẹ́ ká múra sí ìsìn ọ̀wọ̀ tiwa lónìí. Ibi gbogbo tá a bá wà lágbàáyé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ o. Jesus lovers everywhere online community church ló gbé ìsìn ọ̀wọ̀ lédè Yorùbá wá bá wa lónìí, ká bá fi júbà Ọlọ́run, ká mọ rírì ẹ̀, káwa náà ká ní ipa tí à ń kó nínú ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin ènìyàn àti Ọlọ́run. Mo fẹ́ ká ké sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá a mọ̀ wípé wọ́n gbádùn iṣẹ́ ìránṣẹ́ wa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tá a fẹ́ kí wọ́n di alábùkún fún nípasẹ̀ iṣẹ́ ìránṣẹ́ wa lónìí. Mo fẹ́ ká ké sí wọn níbi gbogbo tán wà wípé a ti bẹ̀rẹ̀ sí ẹ ká share líǹkì yìí fún wọn lórí Facebook, lórí WhatsApp, níbi gbogbo tá a ti lè share fún ẹ ká share fún wọn pé ìsìn ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká parapọ̀ kí bàbá kó sọ fún màmá, kí màmá sọ fún bàbá, kọ́mọ kó sọ fóbí, kóbí kó sọ fọ́mọ wípé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká jọ júbà Ọlọ́run lónìí, ẹ ká jọ mọ rírì ẹ̀ papọ̀. Ẹ jẹ́ á sọ fún gbogbo ènìyàn pé a ti dé, ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀. Ó ṣe kókó fún wa láti sọ fún àwọn tó wà nítòsí wa wípé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ o. Pàápàá àwọn tí wọn láǹfààní àti wọnú ìjọsìn kankan lọ lónìí lójúkorojú nílé ìjọsìn kankan. Ẹ jẹ́ ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn, ẹ̀rọ amóhùnmáwòrán tó ń bẹ lọ́wọ́ wa gbogbo tá a mọ̀ sí fóònù, kán jẹ́ kí a jọ́sìn papọ̀ lórí pẹpẹ tá a wà yìí. Ẹ ká jọ́sìn papọ̀. Mo fẹ́ ká fi ọpẹ́ wọlé lónìí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ká júbà ẹ̀. Ọba tó jẹ́ ká máa mí, ọba tó jẹ́ ká wà, ọba tó sì jẹ́ ká máa wà síbẹ̀. Ọlọ́run tó ní gbogbo wa, ọba tó dá ayé àti ọ̀run. Ẹ jẹ́ ká júbà ẹ̀ lónìí, ẹ ká júbà ẹ̀ lónìí. Gbogbo wa tá à ń gbọ́ mi níbi gbogbo tá a bá wà lágbàáyé, mo fẹ́ ká fi ìṣẹ́jú díẹ̀ sílẹ̀, ká fi sọ fún ẹ̀mí mọ́ pé ó ṣe é, ká fi sọ fún Ọlọ́run pé ó ṣe é, ká fi sọ fún bàbá dáadáa, Ọlọ́run dáadáa yẹn pé ó ṣe é, ó ṣe é sí wa, ó ṣe é sí ọkọ, ó ṣe é sáya, ó ṣe é sáwọn ọmọ, ó ṣe é dáadáa, ó ń tọ́jú wa, ó ṣe dáadáa sí wa. Òun ló ń gbóhùn àdúrà wa, kò séèyàn tó lè gbóhùn àdúrà ara rẹ̀. Àwọn nǹkan kan wà tó lè ṣe fúnra rẹ̀, ṣùgbọ́n tó bá ní ṣe pẹ̀lú ohun tó lè ṣe fúnra rẹ̀, Ọlọ́run lá gbọ́ àdúrà ẹ̀ o. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, òun ló ń gbọ́ àdúrà wa o, òun ló ń ṣètọ́jú wa o, òun ló ran ayé àti àyànmọ́ wa lọ́wọ́, òun ló ní ìró àti ìbò wa o. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ ká gbé ohùn ọpẹ́ wa sókè sí i, ẹ ká gbé ohùn ọpẹ́ wa sókè sí i, ẹ ká mọ rírì ẹ̀ o, ẹ ká gbé e ga tọkàntọkàn. Lónìí mo fẹ́ ká fi yin Ọlọ́run. Ìwọ tó bá lè kọrin kọ, ìwọ tó bá lè ka sáàmù sí, kà á sí. Mo fẹ́ kó fi ìmoore hàn, fi ìmoore hàn. Ó ní pé ẹni tó bá mọ pẹ́ dú, ló máa rí mi gbà. A sì fẹ́ gba nǹkan titun, a fẹ́ gba nǹkan tó nítumọ̀ lónìí. A fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fẹ́ kí agbára kó bọ́lù wá, a fẹ́ kí àṣẹ kó jáde lónìí, a fẹ́ kí ìyípadà kó wà, a fẹ́ rí nǹkan míì gbà. So ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ náà, ẹ ká mọ rírì ẹ̀, ẹ ká sọ fún kó ṣe é. Ibi tó bọ̀rọ̀ ayé wa dé, ó ṣe é. Ibi tó yanjú ìṣòro ayé wa dé, ó ṣe é. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọlọ́run nìkan ni kì í kọ́ni, ni kì í dání. Ọlọ́run nìkan ni kì í gbàgbé ẹni. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká fi ìmoore wa hàn. Ọlọ́run ó ṣe àyàn fún àkókò yìí tí a ní níwájú rẹ, a gbé ọ̀gá. Fórí ọ̀fẹ́ tá a rí gbà, àyàn, a gbé ọ̀gá, àyàn, a gbé ọ̀gá, àyàn, abá búrúbúrú sábẹ́ ẹsẹ̀ rẹ. Jehovah, àyàn, ó ṣe, ó ṣe, Olúwa ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, Olúwa ó ṣe, bàbá ó ṣe, ọmọ ó ṣe, Ọlọ́run ó ṣe. Àyàn pàápàá nínú oṣù kẹwàá, bó ṣe kẹwàá sí nínú ọ̀rọ̀ ètò ìṣúná owó, nínú jíjẹ mímu, nínú lílọ bíbọ̀, nínú gbogbo ìṣesí wa, nínú gbogbo ohun tí a nílò àti ṣe. Bá a ṣe káàkiri gbogbo àgbáyé náà ló ń kẹ́ wa, ó bá ẹni wa pàdé. Ó jẹ́ àwa nìkan, ó jẹ́ àmàlà. Lórí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ṣe wà láyé lónìí náà màlá, ó màlá owó,
wọ́n mà lá ohun ìní, wọ́n mà lá jíjẹ, wọ́n mà lá iṣẹ́, wọ́n mà lá okòwò, wọ́n mọ àlá èrè nínú iṣẹ́, èrè nínú okòwò. Ṣùgbọ́n àwa tá a jẹ́ tìrẹ, ò jẹ́ á mà lá, ò jẹ́ á mà lá. Bó tilẹ̀ wù kó rí lóde, bó tilẹ̀ wù kó burú tí lóde, òjò burú mọ́ wa, òjò le mọ́ wa, òjò wú mọ́ wa. Ọlọ́run ṣeun, Olúwa gba ọpẹ́ wa, Ọlọ́run gba ìyìn wa. Lówùrọ̀ yìí, Bàbá, a wá láti júbà rẹ, a wá láti mọ rírì rẹ lórúkọ Jésù ní ọ̀nà tí a ò lè gbàgbé láyé. Olúwa kọ sí wa, Olúwa kọ sí wa, jẹ́ ká mí ẹ kó nítumọ̀. Olúwa kọ sí wa, jẹ́ ká rí ọ ní ọ̀nà tí a tilẹ̀ tí rí ẹ tẹ́lẹ̀. Jẹ́ ká rí ọ, jẹ́ ká rí ọ. Ó ṣe Ọlọ́run ìyè àti agbára, a ó sì máa yìn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àwa tá a bá ń gbọ́ mi dáadáa, ẹ ká ṣàmì, ká tẹ̀ síbẹ̀ pé à ń ṣàmì lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí mo fẹ́ bá wa sọ ọ̀rọ̀ Ọlọ́run. Mo fẹ́ ká jẹ́ kó mú wa lókùnkúndùn lónìí. Ọ̀rọ̀ Ọlọ́run tá a fẹ́ gbọ́, torí ọ̀rọ̀ Ọlọ́run ṣe kókó. Ọ̀rọ̀ Ọlọ́run ló gbé ọjọ́ alẹ́ wa dání, òun ló gbé ọjọ́ ọ̀la wa dání, òun ló gbé ọjọ́ òní gan dání. Ọ̀rọ̀ Ọlọ́run ló gbé ohun gbogbo dání. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó gbé àṣẹ, ìtumọ̀ àti ìdarí ibi tí gbogbo àyọ̀mọ́ ń lọ, àti àwọn àyọ̀mọ́ tá padà sọ́dọ̀ Ọlọ́run, àti àwọn àyọ̀mọ́ tá tà sí ọ̀rọ̀ Ọlọ́run náà ló gbé gbogbo àṣẹ dání. Ọ̀rọ̀ Ọlọ́run ni àṣírí gbogbo ohun tí a mọ̀ àti tí a kò mọ̀, òun làṣírí ohun gbogbo. Mo fẹ́ ká wárìrì sí ọ̀rọ̀ Ọlọ́run, ká mọ rírì ẹ̀, kí ọ̀rọ̀ Ọlọ́run kó jẹ wá lógún, kọ́rọ̀ Ọlọ́run jẹ wá lógún, pàápàá bí a ṣe ń gbé ìgbésí ayé wa. Mo fẹ́ ká fi ọ̀rọ̀ Ọlọ́run sí ipò tó ga, ipò tó ga. Mo fẹ́ wá bá wa sọ̀rọ̀ ní ráńpẹ́ gẹ́gẹ́ bí ohun tá a bẹ̀rẹ̀ lọ́sẹ̀ tó kọjá nípa ọ̀rọ̀ Kesari, pé ta ni Kesari. Lóòótọ́ láti mọ̀ nípa àwọn Fáráò, a mọ̀ nípa àwọn Hẹ́rọ́dù, pàápàá a mọ̀ nípa àwọn Gòláyàtì, a mọ̀ nípa àwọn ọmọ ogun Fílístínì, a mọ̀ nípa àwọn àfarawé, àwọn ìrírí àwọn amúniṣẹ́rú táríkà nínú Bíbélì, nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀pọ̀ nínú wa ò kọbi ara sí ẹni tí Kesari ń ṣe. Kesari ń ṣe, a kọbi ara sí. Tá a bá wo inú ìwé Matthew orí 22, mo fẹ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Matthew orí 22, ká fi bẹ̀rẹ̀ lónìí. A kà á lọ́sẹ̀ tó kọjá, ká tó kà á náà lónìí kó bá mọ̀ wípé ó wà níbí lóòótọ́. Ẹsẹ̀ 17, ó ní, ǹjẹ́ wí fún wa, ìwọ ti rò ó sí, ó tọ́ láti máa san owó òde fún Kesari tàbí kò tọ́? Ṣùgbọ́n Jésù mọ ìrò búburú wọn, ó sì wí fún wọn pé, èéṣe tí ẹ̀yin fi ń dán mi wò, ẹ̀yin àgàbàgebè? Ẹ fi owó òde kan hàn mí. Wọ́n sì mú owó idẹ kan tọ̀ ọ́ wá. Ó sì bi wọ́n pé, àwòrán àti àkọlé ta ni èyí? Wọ́n wí fún un pé ti Kesari ni. Nígbà náà ni ó wí fún wọn pé, ǹjẹ́ ẹ fi ohun tí í ṣe ti Kesari fún Kesari, àti ohun tí í ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Nígbà tí wọ́n sì ti gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, ẹnu yà wọ́n, wọ́n fi í sílẹ̀, wọ́n sì bá tiwọn lọ. Ìwé Mímọ́ sọ pé ká fi ohun tí í ṣe ti Kesari fún Kesari, ká wá fi ohun tí í ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. À ń sọ nípa ẹni tí Kesari jẹ́ nínú ìgbésí ayé wa. Ta ni Kesari? Ta ni Jésù ń sọ nípa rẹ̀ yìí tó jẹ́ Kesari, tó ní ká fi ohun tí í ṣe Kesari fún Kesari, ká dẹ̀ fi ohun tí í ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Mo wí fún wa lọ́sẹ̀ tó kọjá pé Kesari jẹ́ ẹni tí ó ní agbára, tó dúró ní ipò alágbára, tó dúró ní ipò ajúnilọ nínú ayé àti àyànmọ́ ènìyàn, tó ní agbára láti dáni dúró, tó ní agbára láti díni lọ́wọ́ tàbí láti rọni lọ́wọ́.
ó ní agbára àti dánidúró tàbí láti mú kí ìrìn àjò ènìyàn kí ó yá kánkán. Kesari nìyẹn. Ẹnikẹ́ni tó bá ń bẹ ní ipò agbára tàbí ipò ajúnilọ nínú ayé àti àyànmọ́ ènìyàn tó ní agbára àti ìrànlọ́wọ́ tàbí ṣe ní ìjàmbá, Kesari ni ẹni náà. Ìwé Mímọ́ sọ pé ká fi ohun tí ń ṣe ti Kesari fún Kesari, ká fi ohun tí ń ṣe ti Ọlọ́run fún Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí ní sọ onírúurú Kesari tó wà fún wa. Mo bá wí pé àwọn tó bí wa Kesari ni wọ́n jẹ́. Mo mẹ́nu bà wípé àwọn tó tọ́ wa dàgbà Kesari. Mo mẹ́nu bà wípé àwọn tó wù wá tó yàn wá láàyò tájọ ra wa láàyò gẹ́gẹ́ bí lọ́kọláya Kesari náà jẹ́. Mo mẹ́nu bà wípé àwọn tó rí wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ a máa dání, ọ̀rẹ́ a máa kọ́ni, ọ̀rẹ́ a sì máa ṣe kí ni, a máa ranni lọ́wọ́, Kesari náà jẹ́. Mo mẹ́nu bà bẹ́ẹ̀. Wọ́n lónìí mo fẹ́ tẹ̀síwájú kí n tún fi hàn wá nípa oore ọ̀fẹ́ tẹ̀ mọ́ fi fún wa wípé ọ̀rọ̀ Kesari yóò yìí ju bẹ́ẹ̀ lọ. A yìí ní onírúurú àwọn Kesari tó wà. Àkọ́kọ́ tí mo máa mú ẹnu bà lónìí òun ni ọ̀rọ̀ àwọn tó fẹ́ ìrọ̀rùn àti ìṣerere, tó fẹ́ ìrọ̀rùn àti ìṣerere wa ní gbangba, Kesari ni wọ́n. Máa bi wá bí mo ṣe ń béèrè láti ọ̀sẹ̀ tó kọjá pé ta ló fẹ́ ìrọ̀rùn àti ìṣerere rẹ ní gbangba? Kesari ni. Jẹ́ kí n fi hàn wá nínú ìwé Hébérù orí 12. Nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 12 àti 13. Ó ní, nítorí náà ẹ̀nà ọwọ́ tí ó rọ àti eékún àìlera, kí ẹ sì ṣe ipa ọ̀nà tí ó tọ́ fún ẹsẹ̀ yín, kí èyí tí ó rọ má bàa yẹ̀ lórí ike, ṣùgbọ́n kí a kúkú wò ó sàn. Àwọn kan wà tí ò fẹ́ kí ọwọ́ rẹ rọ. Àwọn kan wà tí wọn ò fẹ́ kí eékún rẹ kó rọ. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n fẹ́ kí o wà ní ìlera pípé, wọ́n kórìíra àìlera. Àwọn kan wà tó jẹ́ wípé ìgbésí ayé wọ́n fi jìn ẹ́ fún ìrọ̀rùn ìgbésí ayé tìrẹ náà. Àwọn tó fẹ́ ìrọ̀rùn àti ìṣeré rẹ ní gbangba, Kesari ni wọ́n. Ǹjẹ́ o dá wọn mọ̀? Ǹjẹ́ o mọ̀ pé wọ́n wà nínú ayé ẹ̀? Ǹjẹ́ o mọ̀ pé wọ́n wà nínú àyànmọ́ ẹ̀? Àwọn wọ̀nyí la mọ̀ sí olùrànlọ́wọ́ àti onígbọ̀wọ́ àyànmọ́. Ohun tá a mọ̀ wọ́n sí nìyẹn. Àwọn tí wọ́n jẹ́ ẹnu níbi tí o ti lè sọ̀rọ̀ fún ara rẹ. Wọ́n jẹ́ ẹsẹ̀ níbi tí o ti lè rìn fún ara rẹ. Wọ́n jẹ́ owó níná níbi tí o ti wà nínú àìní gidi. Àwọn tó dúró nípò olùrànlọ́wọ́ àti onígbọ̀wọ́ fún ẹ, Kesari ni wọ́n. Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa níbí wípé àwọn kan wà bẹ́ẹ̀, olùrànlọ́wọ́ àti olùgbédìde tàbí olùgbọ̀wọ́ àyànmọ́, Kesari ni wọ́n jẹ́. Wọ́n ń bẹ nínú àyànmọ́ ẹ, wọ́n ń bẹ nínú àyànmọ́ tèmi náà. Irú àwọn èèyàn báyìí Kesari ni wọ́n nílò àwọn nǹkan kan tó bá fẹ́ kí wọ́n tẹ̀síwájú. Àwọn wọ̀nyí náà fẹ́ràn ìrọ̀rùn rẹ ní gbangba. Wọ́n fẹ́ràn ìṣeré rẹ ní gbangba. Kì í ṣe wípé wọ́n fẹ́ ní ìkọ̀kọ̀, wọ́n fẹ́ ní gbangba ni. Wọ́n jẹ́ àwọn tí ojú ò kì í tì wọ́n wípé wọ́n mọ̀ ọ́. Ojú ò kì í tì wọ́n wípé bákan náà lẹ ti jẹ́, tàbí wípé wọ́n darapọ̀ mọ́ ohun tó ń ṣe. Ojú ò kì í tì wọ́n rárá. Wọ́n ní ìgboyà nípa ọ̀rọ̀ rẹ. Wọ́n ní ìgboyà àti akíkanjú láti ran ayé rẹ lọ́wọ́. Wọ́n fẹ́ ọ ní gbangba, wọn ò fẹ́ ọ ní kọ̀rọ̀. Gbangba náà ti ń fi ìfẹ́ hàn sí ẹ. Wọn ò ní pé ìfẹ́ wọn kọ̀rọ̀ ló mọ. Ìfẹ́ kọ̀rọ̀ tàbí ìfẹ́ ìkọ̀kọ̀, ìfẹ́ ẹ̀tàn ni. Ìfẹ́ tí ò bá ṣe ń mú sí gbangba. Ìfẹ́ tí ò bá ṣe fi hàn gbogbo ènìyàn. Nítorí ẹ̀ la ṣe ń ṣe ìgbéyàwó. Kí ni ìtumọ̀ ìgbéyàwó? Ká fi hàn gbogbo ènìyàn wípé ẹni tí mo yàn láàyò lélẹ́yìí. Tó bá ti jẹ́ wípé ìkọ̀kọ̀ àti kọ̀rọ̀ ló ti ń ṣe tìrẹ,
lórí irọ́ ni, èké ni, ẹ̀tàn ni, irọ́ sì ni pẹ̀lú. Àwọn wo ló wà nínú ayé àti àyànmọ́ rẹ tí wọ́n fẹ́ ìrọ̀rùn rẹ ní gbangba? Àwọn wo ló wà tí a ti yàn tì ọ́ nínú ayé àti àyànmọ́ rẹ tí wọ́n fẹ́ ìṣeré rẹ ní gbangba? Àwọn wọ̀nyí Kesari ni wọ́n jẹ́ sí ẹ. Má máa ro ti àwọn tó jẹ́ wípé ìkọ̀kọ̀ náà ti fẹ́ kọ̀rọ̀ tàbí ìkọ̀kọ̀ náà ti fẹ́ hàn fẹ́ gbangba. Tó bá máa ṣe nǹkan fún ẹ, wọ́n á fẹ́ kó wà ní ìkọ̀kọ̀, wọn ò fẹ́ ní gbangba. Bí gbogbo ènìyàn bá sọ wípé ó ṣe dáadáa ní gbangba, àwọn á ṣe bí pé wọn ò rí ẹ ní gbangba. Àwọn yẹn ò ń ṣe àwọn ènìyàn tó jẹ́ olùrànlọ́wọ́ tòótọ́. Wọ́n ń ṣe àwọn ènìyàn tó jẹ́ onígbọ̀wọ́ tòótọ́. Wọ́n kàn wà bẹ́ẹ̀ náà ni. Wọ́n wà bẹ́ẹ̀ náà ni. Wọ́n wà gẹ́gẹ́ bí ẹlẹ́tàn onírọ́ nínú ayé rẹ̀. Mo fẹ́ kó mọ ìhà tó yẹ kó kọ sí àwọn onírọ́ àti ẹlẹ́tàn nínú ayé rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti fi yé wa. Ǹjẹ́ a mọ ìtàn Samaria, olódodo Samaria, tó jẹ́ wípé nígbà tí ẹnìkan tí ọlọ́ṣà tí ó kókó bá arákùnrin kan ní ọ̀nà Jẹ́ríkò nínú àwọn ìtàn Jésù náà nínú ìwé mímọ́, tí àwọn ọlọ́ṣà tán kó lẹ́rú tí wọ́n ṣe léṣe sílẹ̀. A kà á nínú ìwé mímọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé àwọn àlùfáà kọjá, wọn ràn án lọ́wọ́. Àwọn ènìyàn kọjá, wọn ràn án lọ́wọ́. Àwọn tó yẹ kó ràn án lọ́wọ́, wọ́n kọjá, wọ́n filẹ̀ síbi tó wà, wọn ràn án lọ́wọ́ torí wọn ò rí ni. Bí a ń torí ibi tó wà ní ọ̀nà ní gbangba ní Jẹ́ríkò, wọ́n wò wípé àwọn ò fẹ́ darapọ̀ mọ́, àwọn ò fẹ́ dá sí o, àwọn ò fẹ́ dá sí kò kàn wọ́n o. Ẹni tí ò bá lè dá sí ọ̀rọ̀ rẹ ní gbangba tó wá ń pè ẹ́ lóru, ó yẹ kó pa fóònù mọ́ létí o. Ẹni tí ò bá lè dúró tì ẹ́ ní gbangba kó má dúró tì ẹ́ ní kọ̀rọ̀, torí ẹ̀tàn ni. Òun ló ti jẹ́ pé nínú òkùnkùn ní kọ̀rọ̀ ni Júdásì ló ti tàn Jésù, ló ti ṣe kíni, ló ti dalẹ̀ Jésù ní kọ̀rọ̀ nínú òru, kò ṣe ní gbangba. Ohun tó bá wà nínú ìmọ́lẹ̀ ní gbangba, òun gangan ló lóòótọ́ nínú. Ohun tó bá yẹ̀wò orí afẹ́fẹ́ la wà báyìí, torí òótọ́ wà nínú tá à ń ṣe ní gbangba la wà, orí afẹ́fẹ́ la wà báyìí. Gbogbo ènìyàn lágbàáyé ló ń gbọ́ ohun tá à ń sọ. Gbogbo ènìyàn tó bá fẹ́ gbọ́ lágbàáyé ló gbọ́ ohun tá à ń sọ. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run ṣe jẹ́ òtítọ́ àti ọ̀rọ̀ tó yè kúrò nìyẹn. Gbogbo ènìyàn lágbàáyé àtàwọn tó ti fàyè wọn fún Jésù àtàwọn tó fàyè wọn fún Jésù ló lè mọ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ohunkóhun tó bá fẹ́, tó bá kà á. Ó sì ní ìrẹ̀lẹ̀ láti gbọ́ ohun tó ń sọ, kí ẹ mọ̀ lè túmọ̀ rẹ̀ fún wọn. Ṣùgbọ́n ìwé mọ́ sọ wá pé aláàánú Samaria yọjú sí arákùnrin nì, ó sì káàánú ẹ̀. Ní gbangba yẹn náà ló ti ó gbàgbé ìrìn àjò tirẹ̀, ó gbàgbé ohun tó òun lọ ṣe. Òun ló gbé arákùnrin yìí tí ọlọ́ṣà ti dá lọ́nà, òun ló gbé lọ ilé ìwòsàn, ló tọ́jú ẹ̀, ló san owó gbogbo ẹ̀, ló tún sọ fún wọn wípé tí ó bá ní owó kan tó tún yìí kù yàtọ̀ sí tó ti sọ pé òun á tún san. Aláàánú nìyẹn. Ẹni tó bá lè ṣàánú ẹ ní gbangba ò lè ṣàánú ẹ ń kọ̀rọ̀. Ẹni tí ò bá lè ràn ẹ́ lọ́wọ́ ń gbangba ò lè ràn ẹ́ lọ́wọ́ ń kọ̀rọ̀. Bó bá gbìyànjú ẹ̀, wọ́n fẹ́ tàn ẹ́, orí ẹ̀dẹ́ ni. Orí ẹ̀dẹ́ lórí oore tó bá ti ní bá. Orí ẹ̀dẹ́ lórí tó bá ti ní ìlọ́nilọ́wọ́gbà. Orí ẹ̀dẹ́ ní oore kọ̀ọ̀rọ̀, oore tí ò ṣe bọ́ sí gbangba. Oore tó lè gbóyà pé ẹni báyìí ló ṣe fún mi, èmi mo dúró ti ẹni yẹn yá ṣoore fún, èmi náà á fi tí mo nílẹ̀ fún. Kesari jẹ́ àwọn olùrànlọ́wọ́ àti onígbọ̀wọ́ tó fẹ́ ìrọ̀rùn rẹ, tó fẹ́ ìṣeré rẹ ní gbangba o. Wọ́n fẹ́ kó ṣe rere, wọ́n fẹ́ kó wà ní ìrọ̀rùn, wọ́n fẹ́ kó wà ní ìwòsàn ìlera pípé, wọ́n fẹ́ kó máa dára fún ọ, wọ́n dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ní gbangba. Wọ́n fẹ́ bẹ́ẹ̀ ní gbangba. Wọn ò farapamọ́ rárá, wọn ò ṣe ní kọ̀rọ̀, wọn ò ṣe lókù òru. Àwọn kan wà ìfẹ́ wọn òkú òru ni. Ẹ gbọ́ mi sà, ìfẹ́ wọn bí òkú òru ni sà. Ìwọ nìkan ló mọ̀ pọ́n mọ̀ ẹ́, ìwọ nìkan ló mọ̀ pọ́n fẹ́, ẹnikẹ́ni ò mọ̀ pọ́n mọ̀ ẹ́, ẹnikẹ́ni ò mọ̀ pọ́n fẹ́. Bó o bá wà ní orí social media gan, tó o wà lórí Facebook, Instagram, LinkedIn, YouTube, gbogbo ibi tó bá wà, ò lè bá wọn bẹ́ẹ̀. Bí gbogbo ènìyàn
kan sára sí ẹ bí gbogbo ènìyàn fẹ́ tó fẹ́ tí wọ́n kan sára sí ẹ tó ń ṣe dànsákì sí ẹ wí kó mà kú iṣẹ́ ń bẹ̀ wọ́n ó kú iṣẹ́ ń bẹ̀ wọ́n ò ní bá wọn bẹ̀ inú kọ̀kọ̀rọ̀ inú òkùnkùn làwọn ti fẹ́ máa sọ tiwọn fún ẹ pé ó kú iṣẹ́ ń bẹ̀ wọ́n ò ní bá wọn bẹ̀ ò ní bá wọn níbi tí wọ́n ti ń ṣe kíni níbi tó ti ń fẹ́ ẹ ní gbangba ò ní bá wọn níbi tó ti ń kan sára sí ẹ ní gbangba ò ní bá wọn níbi tí gbogbo ènìyàn ti ń sọ wípé o mà tiraji ṣubú o ṣe dáadáa wọn ò ní bá wọn sọ wípé o ṣe dáadáa ní gbangba irọ́ wọ́n kórìíra àti ràn ẹ́ lọ́wọ́ ní gbangba wọ́n kórìíra àti sọ fún gbogbo ènìyàn wípé wọ́n dá ọmọ ní gbangba àbí wọ́n jẹ dòdò iṣẹ́ ìránṣẹ́ rẹ ní gbangba àbí wọ́n gbádùn ohun tó ń ṣe pẹ̀lú ayé rẹ àti àyànmọ́ rẹ ní gbangba wọ́n tilẹ̀ kórìíra àti jẹ́ gbogbo èèyàn mọ̀ wípé tìpẹ́tìpẹ́ ni ìbáṣepọ̀ yín ó dán mọ́rán gidi gan ni wọ́n kórìíra rẹ̀ irú àwọn èèyàn báyìí ò ń ṣe olùrànlọ́wọ́ tòótọ́ wọn ò ń ṣe onígbọ̀wọ́ tòótọ́ wọn ò ń ṣe ènìyàn tí ó jẹ́ Kesari fún ọ àwọn Kesari rẹ ni àwọn tó fẹ́ ìṣeré rẹ ní gbangba àwọn tó fẹ́ ìrọ̀rùn rẹ ní gbangba àwọn tó ti gbà wípé wọ́n fẹ́ kó dáa fún ẹ bó ṣe ń dáa fáwọn náà nígbà tí ìwé mọ́ sọ wípé kó fẹ́ ẹnìkejì rẹ bí ó ṣe fẹ́ ara rẹ àwọn èèyàn yìí la lè pè lẹ́nìkejì rẹ àwọn aláàánú Samaria lẹ́nìkejì rẹ o àwọn tó rí ọ tí ọ̀rọ̀ rẹ jọ wọ́n lógún àwọn tó rí ọ tí wọn ò fi ti àìní rẹ ṣe àwọn tó rí ọ tí wọn ò fi kùdìẹ̀kudiẹ ayé rẹ ṣe àwọn tó rí ọ tí ọ̀rọ̀ rẹ jọ wọ́n lógún tí wọ́n lè káràmásìkí ọ̀rọ̀ rẹ àwọn tí ó rí ọ tí ó bá ojú rere níwájú wọn àwọn tó rí ọ tí ó bá àánú ní ọkàn wọn àwọn tó rí ọ tí wọ́n wò wípé ó yẹ kí a lè ràn ọ́ lọ́wọ́ ju bó ṣe wà lọ ó yẹ kí a lè fọwọ́sowọ́pọ̀ jùmọ̀ràn àyànmọ́ rẹ lọ́wọ́ tẹ̀síwájú ju bó ṣe wà lọ àwọn yẹn ni Kesari tí o gbọ́dọ̀ mọ rírì nínú ayé rẹ o gbọ́dọ̀ mọ ipa tó ń kónú ayé rẹ o sì gbọ́dọ̀ bu ọlá fún wọn bó ti yẹ irú àwọn wọ̀nyí o gbọ́dọ̀ kóyán wọn kéré torí tó o bá kóyán wọn kéré olúwa rẹ yóò tẹ́ sí ni o gbọ́dọ̀ kóyán Kesari yìí kéré ipò tó lágbára ni ibi tí ènìyàn bá dé láyé ibi tí ó ìrànlọ́wọ́ dé ni ìrìn àjò àyànmọ́ bó tilẹ̀ jẹ́ pé orí wọ́n ní orí ògbógun àyànmọ́ ògbógun orí lẹ́lẹ́jọ́ orí jẹ́ ọ̀kọ̀ọ̀kan olúkálukú orí kan ṣoṣo ló mú wáyé orí kan ẹyọ kan ni ṣùgbọ́n ìrìn àjò àyànmọ́ nígbà míì kò ṣeé dárìn a nílò onígbọ̀wọ́ a nílò olùrànlọ́wọ́ láti tẹ̀síwájú láti lọ láti ìletò kan sí ìletò láti lọ láti ìpele kan sí ìpele mìíràn láti bọ́ sínú ògo láti inú ògo a nílò àwọn ìrànlọ́wọ́ kankan irú àwọn wọ̀nyí ni Ọlọ́run ti yọ̀ǹda fún wa láti ran ayé wa lọ́wọ́ láti ran àyànmọ́ wa lọ́wọ́ àwọn là ń pè ní Kesari àwọn ni Kesari àsìkò yìí tí ó gbọ́dọ̀ yé wa wípé a gbọ́dọ̀ kóyán wọn kéré kí wá ní ohun tí wọ́n nílò láti tẹ̀síwájú láti ràn wá lọ́wọ́ kí la gbọ́dọ̀ fi fún wọn gẹ́gẹ́ bí Kesari ó ní ká fi ohun tí ń ṣe ti Kesari fún Kesari ká fi ohun tí ń ṣe ti Ọlọ́run fún Ọlọ́run àwọn Kesari yìí kí la máa fún wọn tí wọ́n á fi tẹ̀síwájú láti máa ran ayé àti àyànmọ́ wa lọ́wọ́ ìwọ náà gbọ́dọ̀ jẹ́ olùrànlọ́wọ́ àti onígbọ̀wọ́ fún ẹlòmíràn tí o bá fẹ́ kí àwọn onígbọ̀wọ́ àti olùrànlọ́wọ́ rẹ kí wọ́n tẹ̀síwájú ẹbọ tó máa rú fún àwọn Kesari yìí lélẹ́yìí ohun tí ó fún wọn ni wípé wọ́n gbọ́dọ̀ rí ọ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ fún ẹlòmíràn wọ́n gbọ́dọ̀ rí ọ gẹ́gẹ́ bí ẹni tí á ran ọmọlàkejì rẹ̀ lọ́wọ́ wọ́n gbọ́dọ̀ rí ẹ gẹ́gẹ́ bí onígbọ̀wọ́ fún ẹlòmíì wọ́n gbọ́dọ̀ rí ẹ gẹ́gẹ́ bí ẹni tí ó ń ṣàn lọ sí ọ̀dọ̀ ẹlòmíì bí wọ́n ṣe ń ṣàn wá sọ́dọ̀ rẹ̀ o gbọ́dọ̀ jẹ́ adágún kí ni mo rí o gbọ́dọ̀ jẹ́ adágún pé tó bá ti ṣoore fún ẹ ọ̀dọ̀ rẹ ló mọ ọ̀pọ̀lọpọ̀ ló wà láyé lónìí ọ̀dọ̀ wọn lóore mọ́ bẹ́ẹ̀ bá ti ṣoore fún wọn ò lè ṣe fẹ́ lòmíì múamúá lẹ́nu wọn máa ń ké ẹni múamúá lẹ́yẹ ń ké múamúá náà ni
wọ́n bá ti wá mú fún ẹ tán tó lè mú fẹ́ lòmíì tó tún nílò tirẹ̀. Gbogbo wa la wà láàrin láyé. Bàbá rẹni tó jù ẹ́ lọ, alẹ́ ni tí wọn náà jù lọ, bó a ṣe dá ayé nìyẹn. Gbogbo wa la wà láàrin, kò sẹ́ni tó wà lókè tí ò sẹ́ni tó jù, kò dẹ̀ sẹ́ni tó wà nílẹ̀ tí ò sẹ́ni tó wà lẹ́yìn ẹ̀. Ẹ ò gbọ́ mi dáadáa sà. Kò sẹ́ni tó wà lókè tí ò sẹ́ni tó jù, kò sẹ́ni tó wà nílẹ̀ tí ò sẹ́ni tó tún wà lẹ́yìn ẹ̀. Bó o bá lò ní nǹkan, ara wọn tí wọ́n tiẹ̀ ní rárá. Mo pàdé ẹnìkan nígbà kan lọ́dún sẹ́yìn kan tó ní pé ní tèmi mọ̀ nígbà tí à ń dàgbà nílẹ̀ Yorùbá ni wípé ilẹ̀ káàárọ̀ oòjíire, wọ́n á ní àwọn ọmọ atàpatà dìde. Tó bá sọ nípa àwọn tí wọn ò ní nǹkan kan púpọ̀ nígbà tí àwọn òbí bí wọn àbí nígbà tí àyànmọ́ wọn bẹ̀rẹ̀, pé wọn bá nǹkan lé, wọn ń ṣe àlè pè wọ́n ní ọmọ onílé ọlọ́nà. Wọ́n á ní àwọn ọmọ atàpatà dìde nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú àti ìpọ́njú ló lọ nígbà tí wàá bí wọn. Ṣùgbọ́n mo pàdé àwọn kan lọ́dún tó pọ̀ sẹ́yìn, wọ́n ní tí wọ́n tún burú ju àwọn ọmọ atàpatà dìde. Wọ́n ní ṣé nǹkan tún lè wà tó lè burú bí atàpatà dìde ni. Wọ́n ní àwọn atẹ̀rọ̀fọ̀ dìde. Ó wá yé mi wípé ẹrọ̀fọ̀ àti àpáta ó yàtọ̀. Ṣebẹ́ ní tàpátá dìde tilẹ̀ lè dìde láì tiro, ẹni máa tẹrọ̀fọ̀ dìde lè má lè dìde rárá. Torí ẹni máa ti ẹrọ̀fọ̀ dìde á nílò àti kọ́kọ́ wẹ ẹrọ̀fọ̀ kúrò lára ẹ̀. Ẹsẹ̀ rẹ̀ á kọ́kọ́ tiro fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà kó tó lè dúró. Ó dàbí ọmọ tó ń rákòrò. Ọmọ tó ń rákòrò tó bá fẹ́ rìn yóò kọ́kọ́ ṣubú lọ́pọ̀lọpọ̀ ìgbà kó tó dúró. Á tẹrọ̀fọ̀ dìde. Bẹ́ẹ̀ ni sà, nítorí àárín gbogbo wa wà. Kò sẹ́ni tó ga tí ò sẹ́ni tó jù, kò dẹ̀ sẹ́ni tó wà nílẹ̀ tí ò sẹ́ni tó wà lẹ́yìn ẹ̀. Ìyẹn ló túmọ̀ sí wípé àwọn Kesari kan wà, olùrànlọ́wọ́ náà jẹ́ fún wa, onígbọ̀wọ́ náà jẹ́ fún wa. Ohun tí wọ́n dẹ̀ nílò láti tẹ̀síwájú láti máa ran ayé àti àyànmọ́ wa lọ́wọ́ ni wípé wọ́n fẹ́ mọ̀ wípé à ń ṣe adágún odò. Wọ́n fẹ́ mọ̀ wípé àwa náà ní oore ọ̀fẹ́ àti ran ẹlòmíì lọ́wọ́. Wọ́n fẹ́ mọ̀ wípé ìrànlọ́wọ́ ò pin sọ́dọ̀ wa, oore ò pin sọ́dọ̀ wa. Wọ́n fẹ́ mọ̀ wípé àwa náà a ní ọkàn wípé bí ènìyàn bá ìrànlọ́wọ́ dé ọ̀dọ̀ wa, ohunkóhun tó bá wà nípa wa lè ṣe, gẹ́gẹ́ bí aláàánú Samaria. Ìyẹn ni Bíbélì sọ pé ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ lé ẹnì kejì rẹ̀ lótòótọ́. Àwọn tó fẹ́ ní gbangba kì í ṣe àwọn tó fẹ́ ní kọ̀rọ̀ o. Ìfẹ́ kọ̀kọ̀ mo ń sọ forever, mo ń sọ títí ayé. Ìfẹ́ kọ̀kọ̀, ìfẹ́ irọ́ ni. Àwọn tó ń fẹ́ ń kọ̀kọ̀, ìfẹ́ irọ́ ni. Gbogbo aláwà lórí afẹ́fẹ́ báyìí, lórí Facebook, lórí Instagram, lórí gbogbo ẹ̀, TikTok, ibi táyé ti dà, orí ẹ̀rọ amóhùnmáwòrán ní gbogbo èèyàn wà tí a ti ń gbọ́ra wa, tí ń rí ara wa. Ṣùgbọ́n bá a ṣe wà lórí afẹ́fẹ́ báyìí, ọ̀pọ̀lọpọ̀ wa tún jìnnà síra wa dáadáa. À ń gbébì kan náà, a wà nílùú kan náà, a tún jìnnà gidi nítorí pé ìfẹ́ ìkọ̀kọ̀ ló pọ̀, ìfẹ́ irọ́ ló pọ̀. Ìfẹ́ irọ́ ló pọ̀, ìfẹ́ èké, ìfẹ́ ìkọ̀kọ̀ ló pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ò lè ràn ẹ́ lọ́wọ́ ní gbangba. Ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ wọn dàbí rìbá. Nítorí náà àwọn yẹn ò ń ṣe Kesari rẹ̀, àwọn yẹn ó máa ṣá wọn tì sẹ́gbẹ̀ẹ́. Àwọn ní ìfẹ́ ìkọ̀kọ̀ yẹn, àwọn tí ò fẹ́ ní gbangba, tí ò fẹ́ ìrọ̀rùn rẹ àti ìṣeré rẹ ní gbangba, ó máa ṣá wọn tì sẹ́gbẹ̀ẹ́. Wọn ò sí lára àwọn ẹni tí ó máa rí bí Kesari rẹ. Irọ́, àwọn olùrànlọ́wọ́ rẹ tòótọ́, àwọn onígbọ̀wọ́ rẹ tòótọ́, òun ni àwọn tó fẹ́ ìrọ̀rùn rẹ ní gbangba, àwọn tó fẹ́ ìṣeré rẹ ní gbangba. Mo ń tẹnumọ́ ní gbangba torí òye ti yé mi lẹ́nu ìgbà táwa náà dàgbà díẹ̀, tí òye ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní yé wa sí i gẹ́gẹ́ bí àgbàlagbà, tí a tún ní ìrírí láti kẹ́ ẹ lẹ́yìn pé lóòótọ́ ni ọ̀rọ̀ Ọlọ́run rí o. Bó o bá lọ nílùú aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun, bẹ́ẹ̀ ló ṣe máa bá ọ̀rọ̀ Ọlọ́run, òótọ́ ni. Àwa náà wá rí i pé lóòótọ́ ìfẹ́ gbọ́dọ̀ bọ́ sí gbangba. Ọ̀rọ̀ Ọlọ́run fi yé wa wípé nípa Ọlọ́run gan pàápàá, o ò lè sọ pé o fẹ́ Ọlọ́run kó mo kàn fẹ́ nínú ọkàn mi. Ọlọ́run mọ̀ pé mo fẹ́ nínú ọkàn mi, irọ́ ló ń pa. O ò fẹ́ Ọlọ́run, èké ni ẹ̀. Mo sọ fẹ́ nìkan láìpẹ́ yìí, mo ní afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ o. Ẹ má bínú o tí fùrọ̀ bá ṣe sọ síta. Ṣùgbọ́n afẹ́fẹ́ ti fẹ́ àrí fùrọ̀ adìyẹ. N tó bá yẹ kó o ṣe tó o bá ṣe,
tó kó gbogbo àwáwí tó fi àwáwí bora bí aṣọ. Tí wọ́n bá tún mú gbogbo àwáwí ẹ tí wọ́n bá tún yanjú ẹ tó wá gbé wá bá ẹ pé kò sáwàwí fún ẹ mọ́ tó tún wá ṣe tó tún wá lè ṣe ó jẹ́ wípé bó o ṣe rí nìyẹn bí o ṣe rí nìyẹn bó o ṣe rí ni bó o ṣe ṣe rẹ nìyẹn ìpinnu rẹ nìyẹn kò sáwàwí mọ́ fún ẹ. Ó lè jẹ́ pé kò sáwàwí fún ènìyàn tó bá lè ka ọ̀rọ̀ Ọlọ́run tó bá láǹfààní àti gbọ́rọ̀ Ọlọ́run kò sáwàwí fún. Wí mọ́ sọ wípé tó o bá lo fẹ́ràn Ọlọ́run fẹ́ mọ̀ pé o fẹ́ràn rẹ̀ nípa bó ṣe fẹ́ràn àwọn èèyàn tó rí lójúkojú pàápàá àwọn arákùnrin rẹ̀. Ìwọ tó o bá lè fẹ́ràn arákùnrin rẹ̀ tó rí lójúkojú wípé onírọ́ ni ọ́ apànìyàn sì ni ọ́. Èmi kọ́ mo wí bá ọ̀rọ̀ náà ló wí bẹ́ẹ̀ nínú ìwé Jòhánù àwọn ìwé Jòhánù ìwé kìíní Jòhánù kìíní Jòhánù kejì Jòhánù kẹta ẹ lọ kà á ká tó rí ìwé ìfihàn nínú Bíbélì. Ó ní ìwọ tó o bá lo fẹ́ Ọlọ́run tó o lè fẹ́ arákùnrin rẹ ó bẹ̀ látọ̀dọ̀ arákùnrin tí ìwọ tó o lè fẹ́ arákùnrin rẹ ló máa fẹ́ àjèjì tó o fẹ́ arákùnrin rẹ gẹ́gẹ́ bí ara rẹ tó o bá lè fẹ́ arákùnrin rẹ gẹ́gẹ́ bí ara rẹ onírọ́ ni ọ́ apànìyàn ni ọ́. Àwa ní àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọn ò tiẹ̀ fẹ́ arákùnrin wọn, àwọn ènìyàn tí wọn ò ro ti ẹlòmíì mọ́ tiwọn, àwọn ènìyàn tó yẹ pé aládàájẹ ni wọ́n ní tó bá dá jẹ ó máa dá kú ìwọ tó bá dá jẹ náà ló máa dá sí ládá ṣe gbogbo ẹ̀ aládàájẹ. Ṣùgbọ́n ẹni tó bá máa jẹ́ olùrànlọ́wọ́ ní tòótọ́ tó bá máa jẹ́ onígbọ̀wọ́ ní tòótọ́ fún ènìyàn á jẹ́ ẹni tó fẹ́ràn yàn ní gbangba kò ní jẹ́ ẹni tó yẹ pé ìkọ̀kọ̀ kọ̀ọ̀rọ̀ ló ti ń fẹ́ yàn. Ohun tí mò ń sọ nìyẹn. Ìfẹ́ gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó bọ́ sí gbangba. Pàápàá gbogbo àwọn ènìyàn tó wà lójú ọ̀nà tá à ń pera wa láfẹ́sọ́nà. Ìwọ tó bí o wà nílé ìwé tí ẹjọ́ ń fẹ́ra yín ẹ fẹ́ ṣe tán ṣùgbọ́n ẹ fẹ́ fira yín hàn fún ẹbí ẹ fẹ́ fira yín hàn fún ara. Àwọn tẹjọ́ ń jọ́sìn gan pàápàá ní fellowship wọn ò mọ̀ pé ẹ ń fẹ́ra yín ẹ dẹ̀ ń fẹ́ra yín irọ́ ni ẹ ń tanra yín ni. Ìfẹ́ tí ò bá ti bọ́ sí gbangba sà ìfẹ́ irọ́ ni. Òun la ṣe ń ṣègbéyàwó ní gbangba la ṣe ń lọ sọ́dọ̀ òbí la ṣe ń gba àṣẹ àti ìtọ́ni lọ́dọ̀ àwọn tó ní wá wípé afẹ́fẹ́ ni ṣé ọkàn yín rọ̀ mọ́ o ṣé ẹ lè bù sí fún wa pẹ̀lú ìbùkún àtọ̀run wá wípé ká fẹ́ra wa wípé àwọn ènìyàn ọ̀rọ̀ wa lè bára mu ìrìn àjò wa lè yá papọ̀. Tí ò bá ti sí yẹn ń bẹ irọ́ ló kù ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló kábàámọ̀ lọ́kàn kó ti ọkùnrin ọlọ́kùnrin kò sí tó ṣe lórí wọn wọn ò fẹ́ra wọn ní gbangba wọn sá lọ ìlú mìíràn nítorí kò sáwọn òbí wọn bẹ̀ kò sára ń bẹ̀ kò sẹ́ni mọ̀ wọn bẹ̀ ọkọ ti ọkùnrin ọlọ́kùnrin wọn bẹ̀rẹ̀ sí ní bímọ fúnra wọn. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó ṣerú gbèsè bẹ́ẹ̀ ni wọ́n kábàámọ̀ ayé wọn lónìí wọ́n kábàámọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ò ṣe ṣáàtìsà. Tani Kesari ọ̀kan nínú àwọn Kesari rẹ ni àwọn olùrànlọ́wọ́ rẹ o òun ni àwọn onígbọ̀wọ́ rẹ. Àwọn tí wọ́n dẹ̀ jẹ́ olùrànlọ́wọ́ fún ẹ òun ni mò ń sọ fún ẹ lónìí àwọn tó fẹ́ràn rẹ ní gbangba ni àwọn tó fẹ́ ìrọ̀rùn rẹ àti ìṣeré rẹ ní gbangba. Wọn ò máa dijú ṣe wọn ò máa sákiri pé kán máa paramọ́ láti ṣe láti paramọ́ wọn máa farasin ṣe irọ́. Mo à ń sọ nípa èèyàn à ń sọ nípa ẹ̀mí ló lè máa ṣe nǹkan láì má rí. Èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan tá a gbọ́dọ̀ rí kún un ló ṣe. Kí ni wọ́n fẹ́? Kí la máa fún wọn gẹ́gẹ́ bí Kesari tí wọ́n á fi tẹ̀síwájú láti máa ràn wá lọ́wọ́? A máa fi hàn wọ́n wípé ìrànlọ́wọ́ ò ní pín sọ́dọ̀ àwa náà. A máa fi hàn wọ́n wípé oore yẹn ò ní pín sọ́dọ̀ wa. Àwa náà á jẹ́ olùrànlọ́wọ́ fún ẹlòmíì. Àwa náà á jẹ́ onígbọ̀wọ́ fún ẹlòmíì. Ohun tí a gbọ́dọ̀ fi hàn wọ́n nìyẹn. A gbọ́dọ̀ ṣera wa bí wípé bí àṣà àwọn kan tó ní wípé bí wọ́n bá ti ran àwọn kan lọ́wọ́ láti gòkè tó bá ti dókè tán wọ́n á mú àkàbà tó fi gòkè wọ́n á ṣe kí ni wọ́n á fọ́ yányán kẹ́lòmíì má gòkè mọ́. Àwọn kan tiẹ̀ wà nínú ẹbí tó bá ti ga ọ̀hún fẹ́ kẹ́lòmíì ga mọ́. Àwọn ẹlẹ́mìí èṣù nìyẹn. Àwọn èèyàn ń ṣe olùrànlọ́wọ́ tòótọ́ torí pé wọ́n ti débi kan kẹ́lòmíì má débẹ̀ mọ́ torí pé ó ti ní nǹkan kẹ́lòmíì má ní mọ́. Ẹnìkan ò láyé láti jọ ayé ti dáyé ẹnìkan ò lè ní ẹnìkan ò láyé. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n máa ń tẹ́kẹ̀yìn ayé wọn ni. Àbámọ̀ ń bẹ níwájú béèyàn bá jẹ́ irú èèyàn bẹ́ẹ̀. Nítorí náà láti fi ìmoore hàn wípé àwa náà
ibi tá a bá dé, ibi tá a ràn wá lọ́wọ́ dé ni a gbọ́dọ̀ jẹ́ olùrànlọ́wọ́ fún ẹlòmíì láti fi ìmoore hàn fún Ọlọ́run àti fún ènìyàn wípé ohun ọba àwọn tá a bá rí tá a rí gbà tàbí tá a ní ohun ìní tàbí ibi tá a dé tá a lè kan sára sí ara wa wípé Olúwa ràn wá lọ́wọ́ ní tòótọ́ àṣì nílẹ̀ àwà lókè àwa náà tójú bọ́ a lè dúró láàrin ẹgbẹ́ láàrin àwùjọ láti fi ìmoore yẹn hàn. A gbọ́dọ̀ mọ bá a ṣe ń ṣe dáadáa sẹ́lòmíì, a gbọ́dọ̀ mọ bá a ṣe ń ran ẹlòmíì lọ́wọ́, a gbọ́dọ̀ mọ bá a ṣe ń ṣe kíní, bá a ṣe ń ṣe onígbọ̀wọ́ fẹ́lòmíì. A gbọ́dọ̀ máa dájú. Ọ̀pọ̀ ènìyàn ló dájú pàápàá bí òde ṣe rí lónìí tí ọ̀pọ̀lọpọ̀ ń màlà owó tó ń màlà rírà títà tó ń màlà ohun gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ ló ti wò wípé torí pé wọ́n bẹ̀rù ọjọ́ ọ̀la, wọ́n ti wò wípé àwọn ò gbọ́dọ̀ ṣoore fẹ́lòmíì, wọ́n ti wò wípé táwọn bá ń jẹ nǹkan kan àwọn ò gbọ́dọ̀ pé fẹ́lòmíì. Kò tí ì tó wọn kò tí ì tó. Ìwọ tó bá ní kò tí ì tó kò lè tó náà ni o. Ìwọ tó bá ní kò tí ì tó kò lè tó náà ni. Ọlá Ọlọ́run nìkan là ń jẹ tí ò ń tán. Kò tí ń tó o ní lónìí tí wọ́n fún ẹ. Kí ló tó ṣe fẹ́ pín? Kí ló tó fẹ́ kó pín sọ́dọ̀ ẹ? Àwọn oníṣèlú tó wà lóde òní ibi tí wọ́n ti ń ṣe jàǹbá tó ti ń tà sí Ọlọ́run lélẹ́yìí. Ibi tó ti ń tà sí Ọlọ́run lélẹ́yìí. Wọ́n á dókè tán, wọ́n á fọ́ àkàbà. Wọ́n á dókè tán, á dàbí kò sẹ́ni bíi tiwọn. Wọ́n á dókè tán, kò sẹ́ni tá jọ wọn lójúmọ́. Wọ́n á dókè tán àti ṣe rere á nira fún wọn. Wọ́n á dẹ̀ máa wo ọmọlàkejì wọn. Wọ́n á wo àwọn tán torí rẹ̀ dókè. Wọ́n á dẹ̀ wò wọ́n, wọ́n á sì kú tán. Wọ́n á ti kórìíra wọn. Wọ́n á ti ṣe bí wípé fún ara wọn náà débi tó dé. Ọ̀pọ̀ ọ̀nù wọn ló ń tẹ́ kẹ́yìn ayé wọn. Ọ̀pọ̀ ọ̀nù wọn ló ń kábàámọ̀. Ọ̀pọ̀ ọ̀nù wọn lẹ́yìn ìgbà tó bá lo ipò tán, tó bá lo ìgbà wọn tán, ara yá ṣe kí ni? Á kẹ́yìn sí wọn. Á kẹ́yìn sí wọn. Á dàbí pé wọn lo ipò rí. Á dàbí pé wọn lágbára rí. Á dàbí pé wọn gorí àga àléfà rí nítorí wípé wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀tàn tán ní irọ́, tí ìfẹ́ wọn ò ṣe gbangba, tí ìfẹ́ wọn nírọ́ nínú. Wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọn ò lè ran èèyàn lọ́wọ́ ní tòótọ́. Wọ́n jẹ́ àwọn ènìyàn tí wọn ò lè ṣe onígbọ̀wọ́ fún ẹlòmíràn ní tòótọ́. Má jẹ́ bẹ́ẹ̀. Ìwọ náà mórí Ọlọ́run, mọ ipa tí àwọn ènìyàn ti kó lọ́rọ̀ rẹ. Mọ̀ wípé kò sẹ́ni tó ń dé ibì kan láyé láì rí ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ láṣírí gbogbo ìrìn àjò ènìyàn. Kò sí aládàáṣe kan. A ní kinní kan aládàáni. Kò sí nǹkan kan tó ń jẹ́ aládàáni. Àdáni kan ló dá ní ara ẹ̀. Tó ń bá ṣàdá, wọ́n jẹ́ aládàáni ní ẹ̀, kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Torí tó bá lo dání, àwọn kan ló mú kó o ní. Àwọn kan lọ́lọ́run lò fún ẹ tó mú kó o ní. Èèyàn kan lè dá bó ṣe dàbí kó rọrùn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti rí ẹlòmíì kan sọ̀rọ̀ ìfẹ́ kan fẹ́ra wọn gan. Ìgbéyàwó gan ò ṣe é dá ṣe. O ò lè dá fẹ́yàn. Kókò òwe kò fẹ́yàn o dẹ̀ fẹ́ sílé. Irọ́. Àwọn kan ló máa fọwọ́sowọ́pọ̀ wípé lóòótọ́ àfọwọ́sí ẹ lọ fẹ́ra yín. Á fàṣẹ sí, wọ́n á fi gbogbo nǹkan tẹ̀yìn lẹ́yìn, wọ́n á fi tì í lẹ́yìn. Àwọn bí òbí, àwọn bí ẹbí, àwọn bí ọ̀rẹ́, àwọn bí gbogbo ènìyàn tí Ọlọ́run bá fi jìnkẹ́ ayé rẹ̀, wọ́n á fi fún á sọ fún ẹ pé lọ fẹ́ra yín. Ìgbà yẹn gangan ni ìgbéyàwó dúró. Kò sí tó ń jẹ́ Rómíò àti Júlíẹ́tì sínú múfì ló wà. Tọ́rọ̀ mi yé wa lónìí. Kesari ni àwọn olùrànlọ́wọ́ wa o. Ẹ má jà kó yan wọn kéré o. Ẹni tí ò bá mọ ipò tí ìrànlọ́wọ́ ń jẹ́ nínú ayé rẹ̀, á jẹ́ ẹni tí ò fẹ́ rìn jìnnà. Ẹni tí ò bá mọ ipò ìgbọ̀wọ́ nínú ayé rẹ̀, á jẹ́ ẹni tí ò fẹ́ rìn jìnnà. Ohun tí Kesari yẹn fẹ́ ni wípé káwa náà jẹ́ olùrànlọ́wọ́ fẹ́lòmíì, ká jẹ́ onígbọ̀wọ́ fẹ́lòmíì. Kí ni èyí máa já sí? Á já sí eré. Àyànmọ́ yẹn á sáré, kò ní wọ́lẹ̀. Àyànmọ́ tó bá rí ìrànlọ́wọ́ ò ní wọ́lẹ̀, á sáré. Ọ̀rọ̀ àyànmọ́ yẹn á yá dáadáa. Tó bá fẹ́ gòkè kò ní nira. Tó bá fẹ́ lọ rìn àjò kò ní nira. Torí pé àwọn olùrànlọ́wọ́ ń bẹ fún. Torí pé àwọn onígbọ̀wọ́ ń bẹ fún. Mọ rírì ìrànlọ́wọ́ nínú ayé rẹ̀. Mọ rírì olùrànlọ́wọ́ nínú ayé rẹ̀. Sì jẹ́ ẹni tí ó ń ṣe ìrànlọ́wọ́ fún ẹlòmíì. Ìwé Mímọ́ sọ pé ẹni tó bá ń ṣàánú ló máa ráàánú gbà. Wọ́n náà jẹ́ ẹni tó ń ṣàánú. Mo sọ ìtàn kan nígbà tá à ń ṣe èdè Gẹ̀ẹ́sì. Mo sọ ìtàn kan fún wa wípé nínú àwọn ìtàn tí Jésù sọ fún wa ní o. Arákùnrin kan tí ọ̀gá rẹ̀ dé, ó bá dárí gbogbo gbèsè tó ti jẹ, ó dárí ẹ̀ jì. Ó dárí gbogbo gbèsè tó ti jẹ jì, ó ní kó máa lọ láàtàláfíà.
inú ọmọ ọ̀dọ̀ yẹn dùn, ọmọọṣẹ́ inú ẹ̀ dùn gan nígbà tó wá lọ òun náà bá ra wọn tó jẹ ní gbèsè díẹ̀díẹ̀ ó jẹ ní gbèsè díẹ̀díẹ̀ ó dàbí Nàìjíríà ìgbà kan náà dárí gbogbo gbèsè tá a jẹ gbogbo gbèsè ayérayé tá a jẹ nígbà ayé Ọbásanjọ́ wọ́n dárí rẹ̀ jí Nàìjíríà o Nàìjíríà ò torí ẹ̀ dárí jí àwọn aráàlú o wọ́n dárí gbogbo gbèsè tá a jẹ nígbà ayé Ọbásanjọ́ o ẹ̀yin tá a bá yìí mọ̀tàn lù yìí o gbogbo gbèsè ẹ̀ pọ̀ bíi kíni ó pọ̀ bíi gbogbo gbèsè tá a jẹ nígbà ayé ológun gbogbo gbèsè tí àwọn olórí burúkú tó ti sórí wa ti jẹ tẹ́lẹ̀ gbogbo ẹ̀ náà dáríjì wá Ọbásanjọ́ nígbà ayé rẹ̀ kọ́lọ́ kó bá wa tọ́jú bàbá yẹn wọ́n dárí gbogbo gbèsè wa jì wá ṣé wọ́n pé ó kó gbèsè láwà lónìí báyìí ó pẹ̀lú tó mú kí Nàìjíríà wọ kò ihò ló wà o ọlọ́lá gbà wá òótọ́ ọ̀rọ̀ ni má tanra rẹ̀ ṣé kò wá rò ó bá mú 1000 lọ sóde tó bá rí bisikíìtì rà kó o ṣọpẹ́ 1000 naira tó bá rí bisikíìtì gidi rà kó o ṣe kíni kó o ṣe ọpẹ́ mo rá àwọn kan tán mọ́ ọmọ kúrò sí wọn láwọn àwọn lè rọ́mọ lọ sùkúl mọ́ kán dúró lé owó ṣe san mọ́ ihò ní oko ẹrú gbà ní nígbà tí wọ́n dárí gbèsè Nàìjíríà wọ́n dárí gbèsè jí Nàìjíríà ṣùgbọ́n nígbà tá a padà délé tá a sọ pé tọ́ àjẹ ẹnikẹ́ni ní gbèsè mọ́ ọpẹ́ la jẹ Ọlọ́run ká wá ṣe dáadáa sára wa wọ́n ń gbé ìjọba láti orí àwọn kan gbé sẹ́dọ̀ ẹlòmíì àti ṣe dáadáa sáwọn aráàlú wa díṣẹ́ abẹ̀ sí ń kó owó tó kù jẹ a kó jẹ débi pé a ní àwọn èèyàn lára débi pé abẹ̀ sí ní ilẹ̀ gangan lára abẹ̀ sí ń tẹ̀jẹ̀ àwọn èèyàn sílẹ̀ kò dẹ̀ sí bó ṣe fẹ́ tẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ pàápàá ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ tọ́lọ́run ò ní gbẹ̀san agbẹ̀san ìwọ tó jẹ nínú ẹ̀gan wa san bẹ́ẹ̀ ó lè bá gbogbo wa báyìí ó jẹ́nu ẹ̀ ó ti ń san bẹ́ẹ̀ báyìí ó sanwó epo wàá sanwó iná wàá lọ sọ́jà wàá rajà á dàbí kó máa sunkún ṣebí wàá ṣàjẹ nǹkan lórí ò lè jèèyàn nǹkan ló máa rà ló máa jẹ ìta agbára bá ká náà ni bẹ́ẹ̀ ni a ṣe dáadáa síra wa àwa náà àmóore pé ntọ́lọ́ ń ṣe fún wa wípé ńgbà tí a padà síjọba alágbádá Ọlọ́run máa ṣe dáadáa sí wa ẹni tó Ọlọ́run kọ́kọ́ lò fún wa Ọlọ́run ṣe dáadáa sí wa àmọyì àmóore abá kó gbogbo ìlú àdàrú afọ gbogbo lójúpọ̀ gbogbo àwọn tó wá ń wá lẹ́yìn ìgbà yẹn àwọn bíi ẹlẹ́tàn àwọn èèyàn kéèyàn ló ń wá ọba mú kí gbogbo rẹ̀ wọ́n ń jẹ́ kí ìwò yẹn kó fẹ̀ sí ẹ jẹ́ ká mọ rírì ìrànlọ́wọ́ ẹ jẹ́ ká mọ rírì ìgbọ̀wọ́ nínú ayé wa òun ni ó máa ń mú kí ìrìn àjò ènìyàn ó yá kó mú kí ìrìn àjò èèyàn kó má pẹ́ kí èèyàn má wà lójú kan bí ó bá rí ìrànlọ́wọ́ mo gbàdúrà fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi pé ìrànlọ́wọ́ pàtàkì á bá wa lálejò ìrànlọ́wọ́ tó nípọn torí ìpele ni ìrànlọ́wọ́ wà ìrànlọ́wọ́ tó nípọn á bá wa lálejò ṣẹ́rí ìtàn tí Jésù sọ yìí nígbà tí ọmọ ọ̀dọ̀ yẹn bọ́ síta tó ń lọ tán ó pàdé àwọn tó jẹ́ lówó díẹ̀díẹ̀ inú bí ó mú wọn ó sọ wọn sínú ẹ̀wọ̀n ó fìyà jẹ wọn ṣe oríṣiríṣi nǹkan sí wọn owó díẹ̀ náà jẹ́ ó nígbà tó ọ̀gá rẹ̀ bá gbọ́ nípa rẹ̀ ọ̀gá rẹ̀ bá lọ sẹ́wọ̀n ó bá tú wọn lé ó bá sọ pé ìwọ arákùnrin ìwọ ọmọ ọ̀dọ̀ yìí ọmọọṣẹ́ yìí ládùúrú oore bàǹtàbàǹtà tí mo ṣe ọ́ gbèsè tó jẹ tí ìrandíran rẹ ò lè san tí mo ní o máa lọ lálàáfíà irú wa lè ṣe tó kéré báyìí fún àwọn ẹlòmíín ó bá ní pé ìwọ náà yá lọ sínú ẹ̀wọ̀n lọ máa jìyà torí òkú lè san tó jẹ lọ máa jìyà nítorí olóore fẹ́ mọ̀ pé olóore nìwọ náà onígbọ̀wọ́ fẹ́ mọ̀ pé onígbọ̀wọ́ nìwọ náà ó ní àdúrà Olúwa ti sọ wípé kí Ọlọ́run dáríjì wá bí a ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá ìwọ náà ò lẹ́mí ìdáríjì ó dẹ̀ fẹ́ kọ́ lọ́run dáríjì àdúrà ò lè gbà ó lẹ́mí ìdáríjì kò sí bí èèyàn ṣe lè ṣaburú sí wa tó Ọlọ́run ò fi àǹfààní fún wa láti gbẹ̀san fún ara wa o Ọlọ́run ò fi àǹfààní fún wa láti dìyàn sínú ká máa yan dì bí ẹni tó ń dì káwọn tó ń dì àwọn tó ń yan dì ni wọ́n bá ti ń dì á máa yan dì tọ́lá á máa ṣe tó yẹ kó ṣe tó bá ti yan dì tó ti níyàn sínú tí ọkàn rẹ ti banújẹ́ tó bá gbọ́ pé ẹ̀kan ń ṣe wa tó banújẹ́ tó ló kórìíra ẹ̀ tó bá ti jẹ́ èèyàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ á dì Ọlọ́run ní gbàdúrà rú ẹ̀ níbẹ̀ torí pé kí Ọlọ́run kó dáríjì wá bá ṣe ń dáríjì àwọn tó ṣẹ̀ wá torí pé aláàánú ó fẹ́ mọ̀ pé aláàánú nìwọ náà olóore fẹ́ mọ̀ pé olóore nìwọ náà
onígbọ̀wọ́ fẹ́ mọ̀ pé onígbọ̀wọ́ níwọ náà. Òun ló dín Ọlọ́run gan pàápàá tó ń ṣàánú gbogbo wa fẹ́ mọ̀ pa láàánú ni wa. Òun ló ṣe ní pé ìbùkún ni fún ẹni tí ó ń ṣàánú fún ènìyàn nítorí yóò rí àánú gbà. Ọlọ́run ò kì í bù sí fún ẹni tí ò láàánú o. Nítorí náà mo fẹ́ kí a mọ̀ wípé tí a bá jẹ́ irú èèyàn báyìí, tá a bá jẹ́ ẹni tó láàánú, tí a bá jẹ́ ẹni tó ń ran èèyàn lọ́wọ́, tó ń ran ọmọlàkejì lọ́wọ́, tó ń ṣe dáadáa sí àwọn ènìyàn, àwọn tó ń ràn wá lọ́wọ́ náà, àìsìkí ìrànlọ́wọ́ a máa wú wọn lórí láti ṣe fún wa, a máa wú wọn lórí. Ojú rere á rọrùn fún wọn láti ní fún wa, á rọrùn fún àwọn tó ń ràn ẹ́ lọ́wọ́ láti ràn ẹ́ lọ́wọ́. Nígbà tí ìwọ náà bá jẹ́ ẹni tó ń ran ẹnìkejì rẹ lọ́wọ́, nígbà tí ìwọ náà bá jẹ́ ẹni tó ń ran ẹlòmíì lọ́wọ́, á rọrùn fún àwọn tó ń ràn wọ́n náà lọ́wọ́ láti ràn ẹ́ lọ́wọ́. Gbogbo ènìyàn láyé tó ń mí lónìí ló nílò ìrànlọ́wọ́. Olórí orílẹ̀-èdè gan nílò ìrànlọ́wọ́. Ìfá mo wò wípé ẹni tó ń darí orílẹ̀-èdè bí irú ti Nàìjíríà yìí ló nílò ìrànlọ́wọ́ jù. Ẹ wò wípé àwọn tó ń wá tó ń sọnù iṣẹ́ ribiribi náà ń ṣe. Àwọn tó ń wá tó wà nínú ìsàlẹ̀ hò, iṣẹ́ ribiribi náà ń ṣe o. Ẹni tí ó gbìyànjú àti wú Nàìjíríà kúrò nínú ihò tó wà yìí, iṣẹ́ ribiribi ní sà, òun gá kọ́kọ́ wọnú wò lọ. Àìbẹ́ẹ̀kọ́ yóò wọnú wò lọ. Nígbà tí Jésù fẹ́ lọ gbà wá lọ́wọ́ ìsà òkú àti agbára ìsà òkú, ṣé kò wọnú ìsà òkú lọ ni? Ó kú náà, ó kú lọ bẹ̀ láti lọ jágbà gbogbo àwọn ẹ̀mí tó ń bẹ lábẹ́ ìdè, láti lọ tú wọn lẹ̀, láti gba agbára lọ́wọ́ ikú àti ìsà òkú. Ó wọ ọbẹ̀ lọ. Ẹni tí ó gba Nàìjíríà lọ́wọ́ oko gbèsè, yóò wọnú oko yẹn lọ ní. Gbogbo ohun tó ní ló máa filẹ̀. Àwọn adarí wa tí ò ṣetán àti fi tán nílẹ̀, wọn ò ṣetán àti darí dáadáa. Èké àti irọ́ lọ ní lẹ́nu. Tó ṣe máa mú adarí tó ṣe dáadáa lé o. Ìwọ tó bá máa ṣètò ìlú, tètò ìlú yẹn ò bá ní, tó bá yẹ pé aráàlú nìkan lápá lára kò ní pa wọ́n lára, ò ṣàdarí dáadáa. Kò yẹ ká gbà. Ní ká má san owó epo kó wọ́n, ká má san owó iná tó wọ́n, ìwọ náà á san bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé ìwọ náà á san bẹ́ẹ̀, wàá mọ bó ṣe máa rí náà. Eré tó bá fi iná dán ara rẹ̀ wò, ò ní fẹ́ kí iná bọ́ sára ẹlòmíì. Orí yẹn á ṣiṣẹ́ dáadáa. Ọ̀pọ̀ nú àwọn adarí wa, àwọn aṣòfin, àwọn amófinró tó ń ṣòfin, wọn ò mọ bó ṣe rí. Tó bá mọ bó ṣe rí lára, ká ṣe òfin wípé àwọn tó ń darí wa náà kọ́kọ́ ní ìrírí ìpinnu wọn àti ètò wọn, káràlú gan tó rí wọn á ṣe dáadáa. Ọjọ́ tá bá ti ṣe tán àti ṣe bẹ́ẹ̀, ọjọ́ ìnílù á tó dáa o. Bẹ́ẹ̀ ni wọ́n ṣe ọ̀nà, àwọn ń fò lókè. Ẹ sọ fún ọ wípé kán bẹ̀rẹ̀ sí ń gba ọbí tí wọ́n ṣe, kán máa gbabẹ̀ kọjá. Tó bá gba ọ̀nà kọjá tí ọ̀nà ti mú wọn, kó ti pa wọ́n pìpìpì, wọ́n á mọ̀ wípé ẹ jẹ́ á ṣe ọ̀nà yìí sà, ẹ jẹ́ á ṣe, ẹ má jẹ́ á kú lọ́nà bí èéfín. Òdodo tó ń bẹ náà ọ̀rọ̀ yẹn nìyẹn. Ẹ jẹ́ mẹ́nuba ìkan tó kù, á tẹ̀síwájú lọ́jọ́ míì, a máa tẹ̀síwájú lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ jẹ́ tó sọ Kesari míì fún wa. Àwọn wo ni ìrìn àjò àyànmọ́ so wá pọ̀ mọ́? Kesari ni wọ́n jẹ́. Torí àwọn kan wà, ìrìn àjò so wá pọ̀ mọ́ wọn. Gbogbo ohun tó bá ń ṣe àbí tó ń ṣe, ó máa nípa nínú ọ̀rọ̀ ayé wa. Ẹ ká wo ìwé Hébérù orí 13. Ẹ jẹ́ kí n sáré mẹ́nuba ilé ká gbàdúrà lónìí. Kí ìfẹ́ ara kí ó wà títí. Hébérù orí 13 ẹsẹ̀ 1 àti ẹsẹ̀ 2. Ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò, nítorí pé nípa bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ṣe àwọn áńgẹ́lì ní àlejò láìmọ̀. Èyí ni òtítọ́ bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nu wa ò fẹ́ràn àti máa ṣàlejò. Ọ̀pọ̀ nu wa ò ní òye wípé àwọn kan wà àyànmọ́ so wá pọ̀. Ẹ ní ìrántí àwọn tí Jónà bá rìnrìn àjò lórí omi lọ́jọ́sí. Àyànmọ́ Jónà kó bá wọn. Mo gbàdúrà fún ẹ, àyànmọ́ ẹlòmíì ò ní kó bá ẹ. Tó yóò bá yí ẹ. Àwọn kan wà àjèjì náà jẹ́. Àyànmọ́ sì so yín papọ̀. O gbọ́dọ̀ mọ bó ṣe bá wọn lò tí àyànmọ́ ò fi ní kó bá ẹ sà. Torí Kesari ni wọn, ohun tí mo sọ nìyẹn. Àwọn wo ni àyànmọ́ so yín pọ̀? Wọ́n jẹ́ àlejò tàbí àjèjì sí ọ. Kesari ni wọ́n jẹ́ tí àyànmọ́ bá ti so yín papọ̀.
o nílò àti mọ ohun tó ṣu wọ́n jáde abẹ́ tó bí wọn. O nílò àti mọ̀ wọ́n láti ibì kankan. Ohun tó bá ti mú kẹ́ wà nínú ìrìn àjò kí nǹkan kan so yín papọ̀ ní ìgbà kan bí ẹjọ́ wà nínú ọkọ̀ àbí ẹjọ́ ń gbébì kan náà. Olóṣì jẹ́ pé èèyàn gbọ́dọ̀ bá àwọn olórí burúkú tò, orí yẹn á burú o. Bí wọ́n bá bá àwọn olórí burúkú tò, orí yẹn máa burú, á nira fún yín láti dá. Nítorí bá pẹ́lẹ̀ á dire, tó bá pẹ́lẹ̀ lọ́dọ̀ àwọn olórí burúkú kò sí ìrètí mọ́ o. Tó bá máa pẹ́lẹ̀ kó wà láàárín àwọn olórí gidi, láàárín àwọn èèyàn gidi, otherwise kò ní dire o. Àwọn téèyàn bá ń bá tò, téèyàn ń bá gbé, bá jọ́sìn, téèyàn ń bá lọ ilé ìwé, bá kẹ́kọ̀ọ́, àwọn téèyàn ń bá dọ̀rẹ́ àbí o lọ sí ìlú kan, àwọn tó bá ń tojọ́ ń bẹ̀ àbó wà ń bì kan, àwọn tẹjọ wà ń bẹ̀ lásìkò yẹn. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé lára àwọn àjèjì yẹn àwọn kan wà tí àyànmọ́ wa so pọ̀. Àwọn kan wà tó jẹ́ wípé ohun tán bá ṣe àbí tí wọ́n ṣe a máa ní bó ṣe máa ní lára wa àbí lórí ọ̀rọ̀ wa. Bóyá fún dáadáa àbí fún ìdàkejì rẹ̀, àwọn là ń sọ nípa rẹ̀. Kesari náà náà jẹ́ o. Kesari náà jẹ́. Ìwé Mímọ́ sọ wípé ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò. Báwo ni Ọlọ́run ṣe rán Ábúráhámù lọ́wọ́? Ó mọ àlejò ṣe ni. Nígbà tí ó rí àwọn àlejò tó ṣètọ́jú àwọn àlejò. Ọ̀pọ̀ nu wa la kórìíra àwọn tó jẹ́ àjèjì. Bọ́ọ̀ bá ti máa ṣèdè wa tó wá láti ìlú wa. Àbí tá bá mọ̀ wọ́n tẹ́lẹ̀, tá bá mú wọn wá látabúlé. A lè bá wọn dọ̀rẹ́ wọn ṣọ̀rẹ́ wa. Àti ẹ̀ lè fẹ̀yìn sí wọn, wọn ò lè sọ̀rọ̀ kárẹ́rìn. Àdá rárá níbi tó bá ti ní ṣe pẹ̀lú pé a bá àjèjì pàdé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ́ bá ti ń lọ lóde. Mo tiẹ̀ níwà kan, ẹ má bínú mi mọ̀ bí ó dáa bí ò dáa o. Bó ti bá fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ tó ojú rẹ bá ti kọ́rẹ́ lọ́wọ́, èmi náà kọ́rẹ́ kúrò ńbẹ̀. O ò lè rẹ́rìn, èmi náà ò lè rajà. Èmi kórìíra èèyàn tó kọ́rẹ́ lọ́wọ́. Ó ń retí ọrọ̀ ajé dúró níwájú rẹ̀, o sì kọ́rọ́ lọ́wọ́, ajé àṣẹ kíni, á rìn kọjá. Ajé kọjá. Àwọn àjèjì kan wà tó jẹ́ wípé áńgẹ́lì ni wọ́n jẹ́ sí wa. Tó o bá fẹ́ràn àlejò wa tà sí áńgẹ́lì. Tó o bá fẹ́ràn àlejò ṣíṣe wa tà sí áńgẹ́lì, gbọ́ mi dáadáa sà, ẹni tó fẹ́ lè ní àjèjì ló jẹ́ sí ẹ tẹ́lẹ̀. Gbọ́ mi dáadáa o. Ọ̀pọ̀ nu wọ́n ti rò wípé bí èèyàn bá bá wa tán nínú ẹ̀jẹ̀ là tó ràn wá lọ́wọ́, irọ́ dẹ̀ ló pọ̀ ńbẹ̀. Ọ̀pọ̀ tó tán nínú ẹ̀jẹ̀ ò ràn wá lọ́wọ́. Báyé ṣe rí nìyẹn. Kì í ṣe wípé kò wù wọ́n, ṣùgbọ́n báyé ṣe rí ńgbà míì àǹfààní rẹ̀ ò ní yọ. Ìjọ́ tá àǹfààní ẹ̀ bá máa yọ, ìbáṣepọ̀ ò ní dánmọ́rán lásìkò yẹn débi pé ìrànlọ́wọ́ yẹn á fi yọjú. Ọ̀pọ̀ ló jẹ́ wípé tí wọ́n bá tan ìrànlọ́wọ́ ò lè tọwọ́ ara wọn bọ́ ara wọn. Nítorí pé ọ̀tá jẹ́ ọ̀tá ẹbí, èṣù jẹ́ ọ̀tá ẹbí. Èṣù ò fẹ́ kí ẹbí kí ó wà lálàáfíà. Ó máa ń kẹ̀yìn ọmọ ẹbí sẹ́bí ni, ó kẹ̀yìn ẹ̀gbọ́n sábúrò, àbúrò sẹ́gbọ́n, òbí sọmọ, ọmọ sóbí. Bọ́rọ̀ èṣù ṣe rí nìyẹn. Òun ni ìwé Mímọ́ ṣe sọ wípé Jésù gan sọ nínú ọ̀rọ̀ Ọlọ́run fún ara rẹ̀. Ó sọ tí àwọn wòlíì náà ṣẹ̀ sọ nínú ìwé àwọn wòlíì yẹn wípé ara ilé ẹni lọ̀tá ẹni. Kí ló dé tó yẹ rí bẹ́ẹ̀? Èṣù lọ̀tá tí gbogbo wa mọ̀. Ó ṣe sọ pé ara ilé ẹni, ẹbí yàn níbẹ̀ ni ọ̀tá ti wà. Àwọn Yorùbá tún wá fi lé wọn níbi kú ilé ò bá ti pa ni tòde ò kí ń pààyàn. Nítorí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrànlọ́wọ́ ò kí ń tara lé wá. Òye tó gbọ́dọ̀ yé wa nìyẹn. Kì í ṣe pé kò lè wá, ṣùgbọ́n kò ń tibẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn àjèjì, àwọn àlejò lọ́lọ́run máa ń sábà lò fún yín. Àwọn tí àjọ bí yín àjọ tọ́ yín dàgbà. Ẹjọ́ wá láti abúlé àbí ìlú kan náà àbí ìletò kan náà. Àwọn lọ́lọ́run máa ń sábà lò fún yín. Àwọn ló máa ń rí èèyàn tó máa ń káàánú èèyàn. Àwọn ló máa ń rí èèyàn ló máa ń káràmásìkí ènìyàn. Òun ló ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá a dàgbà, tá à ń ṣe Gen Z lónìí, tá láwọn òbí dáadáa, wọ́n máa ń sọ fún wa wípé àwọn ṣe dáadáa sáwọn ẹlòmíì ibi tá a bá lọ láyé káríyàn tá a ṣe dáadáa sí wa. Torí òye yé wọn wípé àwọn tó máa ran ọmọ rẹ lọ́wọ́ wọ́n ṣe lára àwọn ẹbí ẹ o lọ́pọ̀lọpọ̀ ìgbà.
àwọn tí àyànmọ́ so yín papọ̀ Kesari ni wọ́n jẹ́. O gbọ́dọ̀ mọ rírì wọn láyé ẹ̀. Kí ni o máa wá fún irú Kesari bẹ́ẹ̀? Ìwé mọ́ sọ wípé ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò. Ṣíṣe ni ọ̀rọ̀ àlejò, ṣíṣe ni. O lè máa rìn káàkiri àgbáyé kó máa kọ́rẹ́ lọ́wọ́, kó máa ṣe bí pé òun bọ́ lọ́njà, òun bá gbogbo èèyàn jà. Bó bá ń bínú bí síra rẹ ni, má ṣẹ̀ síra rẹ. Àwọn ẹ̀ṣẹ̀ kan wà èèyàn ṣẹ̀ sí ara rẹ̀. Bó bá ń ṣe nǹkan kan tí ò ní jẹ́ àǹfààní fún ọjọ́ iwájú, òun ṣẹ̀ sí ara rẹ ni. Ìwé mọ́ sọ pé ẹ má ṣe gbàgbé láti máa ṣe àlejò. Nítorí pé nípa bẹ́ẹ̀ ni àwọn ẹlòmíràn ṣe àwọn áńgẹ́lì ní àlejò láìmọ̀. Ọ̀pọ̀ ìgbà ò ní mọ̀ pé áńgẹ́lì ló ṣe lálejò. Torí áńgẹ́lì àlejò náà jẹ́ láyé, ẹni ẹ̀mí láńgẹ́lì wọn ṣèyàn. Tó bá wà láyé àlejò ni wọ́n wá fún ìdí kan tàbí òmíràn. Tí wọ́n bá láǹfààní àti yọ sí wa, tàbí wọ́n ní àǹfààní àti tipasẹ̀ ẹlòmíì mí sí wa àbí ṣe nǹkan kan fún wa, àní mọ̀ wípé iṣẹ́ áńgẹ́lì là ń rí ìrírí rẹ̀. Nítorí náà, ohun tí a máa fún irú Kesari báyìí tó jẹ́ àjèjì sí wa ni wípé a máa jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ láti máa ṣe àlejò. Nínú ìwé Matthew, Jésù sọ wípé òun wá sọ́dọ̀ àwọn kan, wọn ò fún òun lómi. Olóhùn wá sọ́dọ̀ àwọn kan, ọ̀tí ẹ̀ sọ pé ṣébi ń pè òun kóun jẹun. Olóhùn wá sọ́dọ̀ àwọn kan, ọ̀tí ẹ̀ wò wípé òun ṣàìsàn kóun gba ìwòsàn, kóun róúnjẹ kó ṣe. Wọ́n nígbà wo la rí ọ tá à fún ọ lómi? Wọ́n nígbà wo la rí ọ tá à fún ọ lóúnjẹ? Ìgbà wo la rí ọ tá à fún ọ ní ọtí? Ìgbà wo la rí ọ tá à rí ọ nínú ẹ̀wọ̀n tá à wá wù ọ pé kó kúrò nínú ẹ̀wọ̀n? Ìgbà wo la rí ọ tó ń ṣàìsàn tá à bẹ̀wò tá à tọ́jú ẹ̀? Ó nígbà tẹ́ ẹ̀ ti ṣe fẹ́ nìkejì ẹ̀ ṣe fún mi. Pàápàá tẹ́ ẹ̀ ti ṣe fún ẹni tó kéré jù lára àwọn ọmọ lẹ́yìn mi lórúkọ mi, ẹ̀ tí ṣe fún mi. Ṣe wá rí bẹ́ẹ̀, ohun tó bá ti kọ̀ tó ń ṣe fáwọn tó forúkọ jẹ́ tọlọ́run, àwọn tó jẹ́ èèyàn Ọlọ́run, pàápàá ẹni tó tiẹ̀ kéré jù tó jẹ́ ọmọ lẹ́yìn Kristi tó kọ̀ tó ń ṣe fún, ò ṣe fọ́lọ́run nìyẹn. Ìyẹn ni pé tó bá máa ṣe nǹkan fún Ọlọ́run, ò ṣe rí lójúkojú. Tó bá máa ṣe nǹkan fọ́lọ́run, abẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn Ọlọ́run, dé àwọn arákùnrin rẹ nínú ìgbàgbọ́, dé àwọn ìdílé ìgbàgbọ́, wá bẹ̀rẹ̀ láti ẹbí rẹ gẹ́gẹ́ wá tó bẹ̀rẹ̀ lára wọn. Oore tó ṣe fún ìyàwó, tó ṣe fún ọmọ, tó ṣe fọ́kọ, Ọlọ́run náà ló ṣe fún. Torí Ọlọ́run ti sọ fún wa wípé a gbọ́dọ̀ ṣoore fún ìyàwó wa àti ọkọ wa àti àwọn ọmọ wa. Kò ń ṣe wípé bóyá afẹ́ àbá àfẹ́, ó di dandan fún wa láti ṣoore fún wọn, láti tọ́jú wọn, láti ṣèkẹ́ wọn. Ohun tọ́lọ́run ti pa láṣẹ fún wa ni, kò fi pé kó máa ronú ẹ̀ o. Tó bá yìí wà lára àwọn tó fẹ́ máa ronú ẹ̀, bóyá kó má marry, kó má gbéyàwó rárá. Bó bá ti mú ẹ kó fẹ́ gbéyàwó, ó gbọ́dọ̀ ṣetán àti máa tọ́jú àwọn èèyàn. Ó máa lọ wá ṣiṣẹ́ wa kó wú ẹ̀gọ́ lè má nánú àwọn ẹ̀ lábẹ́ ẹ̀ náà láyàtà láfẹ́ à ń jẹun sí ẹ lọ́rùn. Ohun tó ń jẹ́ ìgbéyàwó nìyẹn. Àṣẹ Ọlọ́run ni. Àṣẹ Ọlọ́run ni. O gbọ́dọ̀ nífẹ̀ẹ́ sí àlejò ṣíṣe tí o bá fẹ́ máa rí ìrànlọ́wọ́ áńgẹ́lì. Àwọn tí wọ́n sọ fún ẹ nìyẹn o. Kesari ni. Àwọn Kesari kan nìyẹn. Àwọn àjèjì sí wa, ṣùgbọ́n tí àyànmọ́ wa sopọ̀. O ò ní lè mọ̀ wọ́n, nítorí náà o gbọ́dọ̀ jẹ́ ẹni tó jẹ́ èèyàn tó nífẹ̀ẹ́ àlejò ṣíṣe, tó dáa lóde, tó tún dáa nílé. Kì í ṣe adánlé má dáńtà, kì í ṣe adáńtà má dánlé. O máa dánlé wa dá lóde náà. Wa nífẹ̀ẹ́ àlejò ṣíṣe. Nítorí tó bá ti nífẹ̀ẹ́ àlejò ṣíṣe, o ò ní mọ̀ gbà o ti ṣe áńgẹ́lì lóore. Tó bá dẹ̀ ti ṣe áńgẹ́lì lóore, ó di dandan wọ́n jẹ́ ń gbèsè ohun rere, wọ́n á fún ẹ ní ohun rere ẹ padà. Torí ohun tó o bá ṣe ló máa gbà. Àṣegbé ò sí, àṣepamọ́ ló wà. Ohun tó o bá ṣe náà ló máa gbà. Èyí máa ń já sí ìrànlọ́wọ́ òjijì. Bẹ́ẹ̀ ni, ẹni tó bá nífẹ̀ẹ́ àti máa ṣe àlejò, láti máa ṣe dáadáa sí àwọn tó dàbí àjèjì, wọ́n máa ń rí ìrànlọ́wọ́ òjijì gbà. Tó o bá ti rí ìrànlọ́wọ́ òjijì gbà, wọ́n gan o ò ṣe dáadáa sájèjì ni o. Torí gbogbo wa náà àjèjì la jẹ́ láyé. Èmi mọ̀ sọ bẹ́ẹ̀. Ọlọ́run nìkan ló mọ ohun tó wà láyé yìí. Gbogbo àjèjì la jẹ́. Ilé ayé la ti ń kọ́ gbogbo ẹ̀. Ilé ayé mo ti bá Bible. Ilé ayé mo ti bá Jésù pàdé o. Ilé ayé gan mo ti bára mi pàdé, mi mọ̀ pé mo wà tẹ́lẹ̀. Ẹ gbọ́ mi sà. Ilé ayé la ti mọ gbogbo ẹ̀. Àjèjì la jẹ́. Àwa gẹ́gẹ́ bí àjèjì, àwọn tá a mọ̀ lónìí, àwọn ohun tá a ṣe kí ni tá a tẹ́wọ́ gbà ní.
àwọn tá a ṣàwárí ẹ̀ tá a tẹ́wọ́ bá àwọn ló di ìrírí fún wa. Àwọn ló di ìrírí fún wa lónìí. Mo fẹ́ ká gbàdúrà ṣùgbọ́n mo fẹ́ rán wa létí ohun tí a jọ sọ lónìí wípé ìwé mímọ́ sọ pé fi ohun tí ń ṣe ti Kesari fún Kesari, fi ohun tí ń ṣe ti Ọlọ́run fún ti Ọlọ́run. Àwọn kan wà nínú ayé wa ipò Kesari náà wà, a gbọ́dọ̀ máa fi ohun tí ń ṣe tiwọn fún wọn. Bí bẹ́ẹ̀ kọ́, wọ́n lágbára àti dá wa dúró, wọ́n lágbára àti dá wa gúnlẹ̀, wọ́n lágbára àti mú kí ìrìn àjò àyànmọ́ kí ó nira, ìrìn àjò àyànmọ́ ò ní nira lágbára Ọlọ́run. Àwọn Kesari tí mo ti mẹ́nubà lónìí láti fi kún àwọn tí mo sọ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá, ló bá ti dọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́ mo bá fún wa lórí ọ̀fẹ́ á máa tẹ̀síwájú. Àwọn ni pé lákọ̀ọ́kọ́, àwọn tí wọ́n fẹ́ ìrọ̀rùn wa àti ìṣerere wa ní gbangba, àwọn là ń pè ní helper, olùrànlọ́wọ́ àti onígbọ̀wọ́ àyànmọ́. Àwọn nìyẹn, kì í ṣe àwọn oníkọ̀kọ̀, àwọn onífẹ̀ẹ́ kọ̀kọ̀, kì í ṣe àwọn onífẹ̀ẹ́ èké o, irọ́, àwọn tó fẹ́ràn ìrọ̀rùn rẹ àti ìṣeré rẹ ní gbangba, àwọn onígbọ̀wọ́ rẹ ni, olùrànlọ́wọ́ rẹ ni. O gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn, kí wọn náà ṣe dáadáa sẹ́lòmíì, kó jẹ́ olùrànlọ́wọ́ àti onígbọ̀wọ́ fẹ́lòmíì. Ẹ̀ẹ̀kejì tí mo mẹ́nubà lónìí wípé àwọn wo làyànmọ́ so yín kàn, àwọn táyànmọ́ so yín kàn, kò ń ṣe nípa fífẹ́ nìkan, ìrìn àjò ni. Nígbà tí Jónà wà nínú ìrìn àjò lórí òkun, àwọn táyànmọ́ so wọ́n pọ̀ nìyẹn. Wọn mọ̀ pé àyànmọ́ Jónà máa kó bá wọn, àyànmọ́ Jónà kó bá wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìrìn àjò àyànmọ́ ò ṣe dárìn, á ní àwọn kan tí ẹjọ́ máa wà níbì kan nígbà kankan. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n jẹ́ àjèjì sí ọ, ṣùgbọ́n o gbọ́dọ̀ jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ àlejò ṣíṣe, kó jẹ́ ẹni tí wọ́n lè sọ nípa rẹ̀ pé èèyàn dáadáa ni. Tó bá yẹ ká pa ànípa, tó bá yẹ ká ṣe níbi àlè ṣe níbi. Eré yìí ò ṣe tó yẹ ká ṣe níbi. Ẹ ti gbọ́ nípa ìtàn Tàbítà àti Dọ́kásì nígbà tí ó ṣaláìsí tọ́lọ́jọ́ dé, àwọn ló kọ́lọ́jọ́ padà. Tó bá máa mú gbogbo ẹ̀ lọ mú olórí ìlú, máa mú Tàbítà. Tó bá máa mú gbogbo ènìyàn lọ mẹ́lòmíì, máa mú Tàbítà. Wọ́n ní Tàbítà ò lè kú, Dọ́kásì ò lè kú. Wọ́n ránṣẹ́ pé àpọ́stélì Pétérù pé kó wá gbàdúrà kó sọ fẹ́lẹ́ da àwọn ọ̀run ayé o, kó sọ fẹ́ni tó yàn wọ́n lápòsù pé wọ́n ránṣẹ́ lọ sí olórí ìjọ ni Pétérù pé kó wá gbàdúrà kí Dọ́kásì padà wá sáyé, kò ń ṣe tó kú. Wọ́n ní ẹ wo aṣọ tó fún wa, ẹ wo nǹkan tó ṣe fún wa. Ṣé ìwọ náà jẹ́ irú èèyàn bẹ́ẹ̀ tí kò sí ẹni tó fẹ́ kí nǹkan bí ó ṣẹlẹ̀ sí ẹ, tí kò sí ẹni tó fẹ́ kí èèrà kó ra ẹ́? Tó bá rí ọmọ rẹ, kò sí ìrànlọ́wọ́ tó lè ṣe fọ́mọ ẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yí orúkọ wọn padà lẹ́yìn nítorí pé orúkọ yẹn ti bàjẹ́. Wọ́n ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Kì í ṣe ọ̀rọ̀ Yorùbá nìkan, ó wà ní Bíbélì. Orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ. Ẹni tó bá ṣe dáadáa ló máa lórúkọ rere. Ẹni tí ò bá ṣe dáadáa ò lè lórúkọ rere. Ọ̀pọ̀ nú àwọn olóṣèlú wa ló ń wá bá ṣe fẹ́ kun orúkọ wọn lọ́dà. Orúkọ ò ṣe kùn lọ́dà. Tó o bá ṣe rere, orúkọ rẹ aburú ló máa mú wá. Àwọn ọmọ rẹ á yí orúkọ rẹ padà. Ṣùgbọ́n àwọn orúkọ tẹ́ka àwọn ọmọbìnrin kan ò ní fẹ́ yí padà tó bá wà nílé ọkọ. Àwọn orúkọ dáadáa ni, àwọn orúkọ tó ń dédé sílẹ̀kùn, àwọn orúkọ tó mú wúrà àti fàdákà wá lójoojúmọ́ fún àwọn ènìyàn. Àwa sọ nípa rẹ̀ wípé àwọn tí àyànmọ́ so wá pọ̀, àwọn tó dàbí àjèjì sí wa lákọ̀ọ́kọ́ tá a bá ríra, ọ̀pọ̀ nú wọn áńgẹ́lì ni wọ́n. Ìwé mọ́ sọ pé ká má ṣe gbàgbé àti ṣe áńgẹ́lì ní àlejò, ká má ṣe gbàgbé ẹ̀ nítorí pé láti ṣe àlejò, ká má ṣe gbàgbé láti ṣe àlejò nítorí pé nípasẹ̀ bẹ́ẹ̀ làwọn kan ti ṣe àwọn áńgẹ́lì lálejò láìmọ̀. Ẹni tó bá máa rí ìrànwọ́ òjijì gbà, á jẹ́ tó fẹ́ràn àlejò ṣíṣe, á jẹ́ tó fẹ́ràn láti máa ṣe dáadáa sí àwọn tí wọ́n lè san fún èèyàn, àwọn tó tiẹ̀ mọ̀ rí, tí ò mọ̀ wọ́n rí láti ọ̀dọ̀ Ádámù. Bí wọ́n bá mọ̀ Ádámù, á jẹ́ àwọn èèyàn tí wọ́n dá sí àwọn ẹlòmíì. Ohun tá à ń sọ nìyẹn. Ọlọ́run á ràn wá lọ́wọ́, àní ṣubú dànù. Mo fẹ́ ká gbàdúrà, ṣùgbọ́n ká tó gbàdúrà, ká bá rí àwọn tí ò tí ì fàyè wọn fún Jésù tó ń gbọ́ wa lónìí. Àjèjì náà nìwọ náà jẹ́ síjọba ọ̀run, afẹ́ràn rẹ̀, agbọ́rọ̀ Ọlọ́run tọ̀ ọ́ wá. Lónìí, má sọ ìgbàlà rẹ dọ́là. Mo fẹ́ kó gbàdúrà pẹ̀lú mi, kó pe Jésù wá sínú ọkàn rẹ. Sọ wípé lórúkọ Jésù, Ọlọ́run Bàbá, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí. Mo ṣetán àti fàyè mi fún ọ. Mo ṣetán àti fọkàn mi fún ọ. Mo gbàgbọ́ nínú ọkàn mi pé Jésù Kristi ni ọmọ Ọlọ́run, pé Jésù Kristi wá sáyé, ó sì kú fún ẹ̀ṣẹ̀ mi. Ó jíǹde ní ọjọ́ kẹta, ó gòkè rí ọ̀run lọ́wọ́ ọ̀tún Bàbá tó jókòó síbẹ̀. Ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo pe Jésù Kristi pé kí ó wọnú ọkàn mi wá, kí ó gbà mí là tọkàntọkàn. Láti òní lọ mo di àtúnbí. Láti òní lọ mo
kọ ẹ̀yìn sí ẹ̀ṣẹ̀, mo kọ ẹ̀yìn sí èṣù, mo kọ ẹ̀yìn sí iṣẹ́ ara. O ṣé Jésù tó tẹ́wọ́ gbà mí lórúkọ Jésù Kristi Olúwa wa. Tó o bá ti gbàdúrà yẹn o ti di àtúnbí o. Mo gbàdúrà fún ẹ, oore ọ̀fẹ́ á pọ̀ sí fún ẹ. Mo gbàdúrà fún ẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀, èyí tó mọ̀ọ́mọ̀ ṣe àti èyí tó mọ̀ọ́mọ̀ ṣe, Ọlọ́run dáríjì ẹ́ o. Àti kọ orúkọ rẹ sínú ìwé yìí. Tá bá rí àìlera àbí àìsàn lára rẹ kó pòórá o. Mo gbàdúrà fún ohun gbogbo di ọ̀tun láyé rẹ. Gbogbo ẹni tó fi ayé wọn fún Jésù tọkàntọkàn ni ohun gbogbo gbọ́dọ̀ di ọ̀tun fún. Ó kéde rẹ̀ fún ọ, ohun gbogbo di ọ̀tun fún ọ. Bẹ́ẹ̀ ni yóò ṣe. Jésù Olúwa wa. Àwa tá bá fẹ́ fi fún Olúwa lónìí, tá bá lọ́rẹ tá fẹ́ dá, tá fẹ́ fi fún Olúwa lónìí ọjọ́ ìsìn òní, ní ìsìn èdè Yorùbá yìí, ẹ jẹ́ á mú ọrẹ wa, ẹ jẹ́ á mú sórí pẹpẹ. A máa rí bá ṣe lè ṣe, àwọn ará ọmọ ìjọ tó wà lórí pẹpẹ yìí, wọ́n á fún wa ní bá ṣe lè ṣe, bá ṣe ń gbọ́ wa. Ẹ jẹ́ á fi ọrẹ yẹn sórí pẹpẹ. Mo gbàdúrà ọrẹ tó fi sórí pẹpẹ lónìí, bóyá ìdámẹ́wàá ni ọrẹ wòlíì ni o, àbí ọrẹ ìdúpẹ́ ni o, ọrẹ ọpẹ́ fún Ọlọ́run ni o. Ṣùgbọ́n ọrẹ tó fi fún Olúwa lónìí kó fi jọ́sìn sí Olúwa, mo pa á láṣẹ fún ọ. Ọrẹ yẹn kó fọhùn fún ọ, kó lọ sínú ọjọ́ iwájú rẹ, kó sọ bí wíwọ́ di títọ́. Mo pa á láṣẹ fún ẹ. Ọrẹ yẹn lórúkọ Jésù Kristi lónìí kó ṣílẹ̀kùn fún ọ. Mo pa á láṣẹ ọrẹ yẹn lónìí kó mú ọ pàdé àwọn áńgẹ́lì bí àjèjì, àjèjì bí áńgẹ́lì. Mo pa á láṣẹ fún ọ. Ìrànlọ́wọ́ òjijì kó bú jáde. Bẹ́ẹ̀ ni ó sì kó yí padà. Ìjẹ́ mo wá kéde rẹ̀ nínú ọ̀sẹ̀ tuntun tá a wọ̀ yìí fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi nílé lóko lọ́nà lódò. Mo pa á láṣẹ, ó yá ẹ bọ́ sínú ìṣerere yín. Lọ́sẹ̀ yìí ẹ bọ́ sínú ìṣerere yín, ẹ bọ́ sínú ìrọ̀rùn. Àwọn èèyàn gidi, èèyàn pàtàkì wọ́n á ṣàwárí yín. Àwọn olùrànlọ́wọ́ ní tòótọ́, onígbọ̀wọ́ ní tòótọ́, kò ń ṣe àwọn olórí ẹ̀dẹ́ o, kò ń ṣe àwọn olórí tó ní bá nínú irọ́, kò ń ṣe àwọn tó ń gba sátọ̀dé lọ́wọ́ èèyàn kan tó kọ́ bá lé fún yàn ní Sunday. Mo pa á láṣẹ àwọn olùrànlọ́wọ́ ní tòótọ́, àwọn onígbọ̀wọ́ ní tòótọ́ lórúkọ Jésù kan bá wa lálejò. Ìrànlọ́wọ́ táyàn mọ́ wá ń retí láti lọ sí ìpele tó kàn, ó yá kárí ìgbà. Mo pa á láṣẹ, mo ní ìgbọ̀wọ́ táyàn mọ́ wá ń retí láti lọ sí ìpele tó kàn, kárí ìgbà. Ó yá ògo tuntun kó bọ́lù wá. Ìrìn àjò wa kó yá lọ́sẹ̀ yìí. Gbogbo ohun tá a fẹ́ ṣe kó yá lọ́sẹ̀ yìí. Ìrànlọ́wọ́ á máa mú kí ìrìn àjò àyànmọ́ ó yá kánkán. Mo pa á láṣẹ ìṣerere wa, ìgbédìde wa kó yá kánkán lọ́sẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni yóò sì rí. Àní ṣàìsàn, àní ṣubú dànù, ọ̀tá ò ní rí di wa. Mo pa á láṣẹ gbogbo ohun tọ́ta lè ti ṣe tó ti parí lòdì sí wa lọ́sẹ̀ yìí lórúkọ Jésù kó dòfo, kó mófo. Bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà pẹ̀lú mi lórí pẹpẹ yìí. A máa tẹ̀síwájú nínú ìsìn wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ wà pẹ̀lú wa, a ṣe ìsìn méjì, ìsìn Gẹ̀ẹ́sì la máa kọ́kọ́ ṣe. A wá ṣe ìsìn Yorùbá fáwọn tó gbọ́ Yorùbá, tó kó dùdùn Yorùbá. Ẹ máa wà pẹ̀lú wa lọ́sọ̀ọ̀sẹ̀, a máa wà lórí Facebook Live. Láìpẹ́ yìí a bọ̀ sórí YouTube. Gbogbo ohun tá à ń ṣe yìí náà ló wà lórí YouTube àti Telegram wa. Àwa tá a bá fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ ká kọ́mẹ́ǹtì mẹ́mbà. Àwa tí a fẹ́ máa fi nǹkan kan ránṣẹ́ láti ti iṣẹ́ ìránṣẹ́ lẹ́yìn gẹ́gẹ́ bí partner, ká kọ́mẹ́ǹtì partner. Àwa tá a sì fẹ́ fi fólúwa tó nítumọ̀, ká kọ́mẹ́ǹtì pé seed. Wọ́n á darí wa, àwọn ọmọ ìjọ tó wà lórí pẹpẹ, wọ́n á darí wa bá a ṣe lè ṣe. Ọlọ́run á ti máa yan ayé àtàyàn máa lọ́wọ́. Títí a fi pàdé orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa. Fẹ́ mọ́ ti Bàbá àti ti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá wa gbé láti sìn àti láéláé. Àmín, àmín lórúkọ Jésù. Títí ọ̀sẹ̀ tó ń bọ̀, ire o.